ọjọ́ kan báyìí mo rí òṣùpá ọjọ́ ẹyọ kan tó péré báyìí mo ní àǹfààní láti rí òṣùpá sójú ọjọ́ náà bọ́ sí ọjọ́ Christmas wọ́n bá ní wọ́n pa àyàn sí orí ilẹ̀ ẹ̀yìn tó pa ètùtù fojú rí at the end of the day wọ́n kó àwọn tó máa kó wọ́n kó dàjù wá sí Èkó wọ́n kó dàjù lọ sí Àbújá ó ti lọ bó oṣù káàbọ̀ ní wọn kọ̀ wọ́n pẹ́ dúró náà àkọlẹ̀ máa wà àwọn fámìlì mi ní Àbújá náà kálẹ̀ máa wà wọ́n kan ní prison lẹ́kọ̀ọ́ bébí ṣe lọ Àbújá nìyẹn pẹ̀lú ìmọ̀sí àwọn fámìlì pé ẹ jẹ́ ká lọ gbọ́ kí wọ́n ṣẹlẹ̀ àkọlẹ̀ máa dúró àwọn kan tẹ̀ ń sákiri ní ọmọ ẹbí tó bá ti rí bá àwọn àgbà mú mi lọ́dẹ̀ lọ wọ́n dẹ̀ ṣetán láti fún mi láwọn èèyàn dẹ̀ ní kí n kọ́ àwọn ẹlẹ́rìí tèmi wá láti Èkó ègé mi tó padà lọ sí Àbújá yẹn tó ti máa lọ bá wọn ti plan lẹ́dọ̀ yìí pé rí mi báyìí wọ́n ní kọ́ bù mí sí nìyẹn pé èmi náà wà nínú àwọn tí ó gbájà lórí ilẹ̀ wọ́n ní mo gbé wọn báyìí bí ti ṣiná rámbò ní gba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  mi ní ẹ lọ yẹ ọwọ́ mi wò bá dìbò mú rí àbí èwo ni gbogbo eré ni àwàdà ní ẹ̀wọ̀n kan táwọn adágbálẹ̀ bá ti ní ọwọ́ sí tó ti náwó sí. ẹnu mi kọ́ láti gbọ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ sí ẹ bá mi farabalẹ̀ kẹ́ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ fìdí lélẹ̀ kẹ́ ẹ gbọ́n tí kò ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ yóò kọ́ yín lọ́gbọ́n yóò sì jẹ́ kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí ọmọkùnrin gẹ́gẹ́ bí ọmọbìnrin láti kojú gbogbo ìṣòro tó bá ṣẹlẹ̀ sí yín nílé ayé. Mr. Dẹ́yìndé Mr. Dẹ́yìndé Mr. Dẹ́yìndé Mr. Dẹ́yìndé ó ti lè ṣe kájú ó gbọ́dọ̀ ṣe ká mọ́ ó gbọ́dọ̀ pa Thompson o torí ọkọ ọmọlọ́lá ni wọ́n mọ̀ pé a ti yí àwọn tèmi bẹ́ẹ̀ yẹn orúkọ tèmi ni Babatunde Thompson Sakiru èmi ní ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ máa láfìlẹ̀jà ọmọ Ìkòròdú oríwù Ìkòròdú ọ̀gá tó ní aláàrù. ọmọ Ìkòròdú ní ẹ ṣeun gan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ẹ fi yé wa pé iṣẹ́ olùkọ́ ní bàbá báwo lẹ ṣe wá darapọ̀ mọ́ àwọn eléré orí ìtàgé tó fi jẹ́ pé iṣẹ́ orí ìtàgé gangan lẹ wá yọ̀ láàyò tí ẹ ń ṣe. ẹ ṣe jàre ẹ rí èèyàn wa gbogbo nǹkan láyé ẹ̀jẹ̀ ló wà. bẹ́ẹ̀ni. gbogbo ìgbà tí mo ti wà ní kékeré láyé ìgbà tí a máa ń wo àwọn play black and white ọkàn àgàgà ní sinimá tí ó súnmọ́ shop dad mi torí pé fashion designer ni dad mi tailor ni à ń pè wọ́n nígbà yẹn a máa ń lanu pè wọ́n tán ní tailor ayé sí náà modernize everything so tó di pé English wá bá wa frame ẹ̀ dáadáa àfi ń pè wọ́n di fashion designer now tailor ni wọ́n gbà yẹn ọ̀dọ̀ wa wà ní ilé side ọ̀dọ̀ wa wà ní Lagos road lẹ́bùtẹ́ mẹ́ta a ní sinimá kan bẹ̀ à ń pè ní Central Cinema a máa ń wo fíìmù bẹ̀ láyé àwọn Daranvia àwọn old films àwọn Brazil àkọ́kọ́ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ jẹ́ pé ṣẹ̀mọ̀ tá a bá ń wo àwọn film black and white ní sinimá yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa so mo máa ń wọnú sinimá yẹn lọ wòran gan mo ní chance mo ti di ọmọ inú hall so tí bá ti wá kó síbẹ̀ tí mo wo gbogbo àwọn Chinese ní kankan ní gbogbo ẹ̀ interest yẹn máa wùn mí bíi pé kémi náà máa ṣe bí àwọn actors yẹn wọ́n ṣe ń ṣe kẹ́rẹ́kẹ́rẹ́ ó kọ̀ di ọjọ́ kan ni wọ́n ti wà ní primary 6 primary 5 sorry mo ti wà primary 5 tí wọ́n wà yẹn ni wọ́n wá ń ṣe rehearsal fáwọn tó máa ṣe eré orí ìtàgé jáde tí wọ́n kọ́ máa fẹ́ ṣe end of the year party program bẹ́ẹ̀ fún àwọn àlejò àwọn òbí lọ́ba ń rehearse àwọn student tí wọ́n fẹ́ jáde I mean the pupils tó fẹ́ jáde nígbà yẹn the next thing tí mo kọ̀ rí ni pé ẹnìkan wà ń play role kan role tó ń play yẹn ó kàn ń ṣe yamayama wọ́n tẹ̀ fẹ́ máa lù ú kankan mo kàn manage ibi tí mo dúró sí ni o primary 5 ní àwọn primary 6 náà ṣàjọ mo kàn náwó ní mínísà nǹkan tó ń ṣe yẹn mo lè ṣe bí de pé 45 pé mo kàn ti ní interest sí irú nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní ṣé mo lè ṣe ni kí wá ṣe mo ṣe bọ́ bẹ́ẹ̀ nìyẹn bọ́lọ́run bá fẹ́ àtẹ́wọ́ ni mo ti àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tẹ́lẹ̀ bọ́ tẹ́ mo kàn rí pé bóyá senior wa yìí ṣe ń ṣe kíní yìí kò jọra wọn wọ́n ṣe ní èmi gangan lọ́wọ́ máa lò torí gbogbo kíní ẹ̀ ti ń kọ̀ túnla fún róòlù ẹ̀ níjọ́ ẹ̀ ní nígbàgbé orí kíní eré Adam and Eve nígbà náà tó yẹ pé bàtí àṣírí tú ní ọgbà Eden ó di pé ajẹ́gi eléso àti dènìyàn tó ṣẹ́ ó ajẹ́gi eléso àti dènìyàn tó ṣẹ́ ó ewé ọ̀pọ̀tọ́ ewé ire láfíbo tijú ayé o kẹ́wọ̀n
mo wá tún ṣe pẹ̀lú demo kankan inú àwọn tíṣà yẹn wá dùn gan so yẹn kọ́kọ́ encourage spirit mi láti inú school yẹn mo ti dàbí star ìjọ ta kọ́kọ́ ṣe fáwọn òbí báyìí so bó ní mi ṣe ń wú sí yẹn láti ní interest sí iṣẹ́ yẹn dáadáa. ẹ ṣeun gan lẹ́yìn ìgbà tí ẹ wá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ǹjẹ́ ṣé ẹ tún wá lọ kọ́ṣẹ́ tíátà yìí àbí ìwọ̀nba nǹkan tí ẹ ti ní lọ́kàn láti primary school nǹkan ẹ ló ti wà lọ́kàn yín tó yẹ pé òun ló motivate yín tó ń drive yín láti tẹ̀síwájú àbí ẹ tún lọ kọ́ṣẹ́ tíátà. ẹ ṣe ẹ pé musical towns kan máa sọ pé àpòkò wá ní little by little gbogbo nǹkan máa ń develop ara ẹ̀ ni. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ gbogbo ìgbà tí mo ti rí yẹn ṣe successfully àwa kó lọ sí oko baba à ń pè bẹ́ẹ̀ ní oko baba bẹ́ẹ̀ yẹn pákó etí odò òbítí mẹ́ta yẹn ni gbogbo ẹ̀ báyìí rà ni wọ́n á kọ́ ilé pákó sórí gbogbo ẹ̀ àti à ń gbé ibẹ̀ yẹn gbà yẹn òkè lóko baba yẹn máa ń kọ́ báyìí wà ń bẹ̀ a máa ń kọ́ wọn ní afámakù tíátà máa yẹn náà wọ́n kọ́ àwọn èèyàn jọ wọ́n máa ń ṣe àwọn stage play kọ̀ọ̀kan ìrọ̀lẹ́ fún àwọn tó àjọ ń gbé gbogbo àgbègbè yẹn àgà tí ọdún bá ń bọ̀ wọ́n wá ní kí n lọ tẹ ẹ̀bà fún àwọn ọmọọṣẹ́ dáàdì mi nílé kí n lè gbé wá bá wọn ní ṣọ́ọ̀bù nǹkan ìrírí wọn jọ yẹn ni ẹ tó ṣáà ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ lájọ́ kínní àná ló wá tún ṣẹlẹ̀ ṣé mọ̀ kínní yìí gbogbo nǹkan láyé yóò máa ń dàbí ìpè ṣé mọ̀ bí ìpè nìkan máa ń jọ bí ṣe súnmọ́ wọn ẹ̀bà lọ́ní lọ tẹ̀ ó nǹkan yẹn súnmọ́ báyìí wọ́n máa ń ní ẹni tó yẹ kó play role yìí àwọn dẹ̀ ní show ní àìpẹ́ ìsìn tí àwọn máa bẹ̀rẹ̀ show gangan sìn kò pé wọ́n náà wà mọ́ ẹni tó yẹ kó play role yìí àwọn orí wọ́n ní kí ló fẹ́ ṣe é mẹ́ wọ́n ní ọ̀rọ̀ irú ó dẹ̀ jí irú jẹ ní kí wọ́n pé kó fi ìjẹ̀bú sọ lásán ni pé ó ti disappoint àwọn báyìí ó ní jẹ́ kí n try ẹ̀ báyìí ni o lè ṣe ni ó ní màá try náà ṣebí jẹ̀bú náà lèmi náà kí ṣe kí n sọ máa sọ jẹ̀bú ní ó gbọ́ Jẹ̀bú mi ní mo gbọ́ Jẹ̀bú ọmọ Ìkòròdú ni mí pé mo gbọ́ Jẹ̀bú náà ọba àdọ́dà kò burú ó yá kí wọ́n ṣe wọ́n rán mi ní irú mo sọ irú mi nù ẹ̀rẹ̀ sọ náà mi mọ́ kí lẹ̀ ṣe ẹ máa pọ̀ mí gbẹ̀yìn àkọ́kọ́ pàtẹ́wọ́ ni pé ìyẹn owó ọmọ yìí náà ó dẹ̀ tún sọ Ìjẹ̀bú báyìí ó dẹ̀ ń gbèkó mi ní ìwẹ́ à ń lọ ilé ọdún dáadáa bàbá wa dẹ̀ mú wa lọ ilé ìyá mi dẹ̀ ń sọ bàbá mi ń sọ a lè sọ ó tán second time tí máa tún rí nǹkan tó tún máa encourage spirit mi mọ́ nìyẹn ìyẹn lọ bẹ́ẹ̀ kẹ́rí sinimá pọ̀ lẹ́kọ̀ọ́ gan sinimá oríṣiríṣi ló pọ̀ sinimá house mú mi yẹn bẹ́ẹ̀ni ó pọ̀ tàbá ní ká máa dárúkọ ilẹ̀ aṣú gbà tí wọ́n di pé mo wá wọ modern school ó wá di pé every weekend àtọ̀sí kan ti fún mi lówó ní àtìkó pé mo wá sí school Kòròdú tó dé ilé wa ni mo ń gbé Kòròdú akọ́ rí pé fíìmù màmá wùn mí wò tó ti mọ́ mi lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àdúgbò yẹn àwa lọ wo pépà Daily Times sígbà yẹn wọ́n máa ń polówó fíìmù sínú ẹ̀ pé fíìmù báyìí lọ́ máa ṣó ń gbà báyìí tó tá bá ti wá lọ rí polówó fíìmù yẹn bóyá fíìmù dàmẹ́dà ó lè jẹ́ azadi lẹ́nìí kó jẹ́ kíndì kìnnì kan ṣáàdò gbogbo tá bá ti rí màá lọ ru block màá ṣe lébra débi tó yẹ pé màá ru block màá bá wọn pọn mi college everything at the end of the day ó ti bá rí fún weekend yẹn mo fi lọ wo fíìmù jọ Sunday kí yẹn kàn ń dàgbà sí pàtó wá dé stage pé mo á jáde mo á wà ní teachers college ibi tí ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀ gangan nìyẹn that was 1979 mo wọ teachers college mo ti jáde modern school ní 1978 mo lọ ṣiṣẹ́ ní nakemtes odidi ọdún kan nígbà yẹn pàtó wá di 1979 yẹn gbà yẹn ni àwọn Ghanaians sì jẹ́ àwọn teachers wa. Ghanaians. Yes, àwọn ni teachers tó pọ̀ jù nínú school kó ló di pé Ghana must go wáyé. So máa rí pé Lagos television yẹn kó ló di pé ó jóná tó padà wá kó wá sí Agídìngbì yẹn wọ́n máa ń ṣe aréwèyọ̀ kí ló ti ń pè é àti aréwèyọ̀ ni o àti a máa tún ṣe youth theatre ṣe wò pé tí bá kó àwọn èèyàn jọ mo rí nǹkan tó ń ṣe wọ́n ní pé tí bá kó àwọn èèyàn jọ máa ṣe bẹ̀rẹ̀ máa ṣe lọ bá wọn màrí yẹn mo wọ mọ́tò mo lọ bá wọn lẹ́kọ̀ọ́ yẹn pé mi ti use mọ́nà Èkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti Kòròdú mi ṣe kọjá sí ibẹ̀ nìyẹn bá dẹ̀ lọ bá producer tó wà in charge a bá sọ pé àti ìlú ẹ̀ta lè ṣe youth theatre láyé lè ṣe mo ní ẹ̀ ṣe mo láwọn èèyàn tí mo lè rí ó tán bá kọ street mo mọ́kọ́ mi mọ́kọ́ but Ọlọ́run wá fún mi lákàyè kan pé kí n gbé lọ bá àwọn Ghanaian teacher mi bí tó jẹ́ rántí tó jẹ́ kí n sọ̀rọ̀ dé àwọn Ghanaian yẹn nìyẹn o wọ́n fẹ́ràn mi gan
wọ́n bá mi edit script mi àwọn náà mo wá tún wá fún wọn ní róòlù nínú ẹ̀ bí kan lè ṣe bí bàbá fún wa torí àwa kéré eré ní àwàdà ni wọ́n máa ṣe kó kámẹ́rà tẹ̀lé mi láti former old Lagos television LTV8 wọ́n máa ṣe kó kámẹ́rà tẹ̀lé mi mà nìyẹn tó wá yà mí tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣó àwọn youth theatre program mi làbádẹ́ ní gbòòrò oríṣiríṣi orúkọ la máa ń jẹ́ ń gbà yẹn mo lè jẹ́ Mr. Kíni Adé nínú ilé ìlénì kí n jẹ́ Mr. Ṣẹ́gun nínú yẹn náà lọ́la ó tán bí màá ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn jọ kó àwọn èèyàn lọ́tún pa àwọn èèyàn lésì pàtó wá dé stage kan tí wọ́n fẹ́ ṣe àyànmọ́ Babatunde ọ̀gá bọ̀dá ọlọ́kọ̀ ọ̀gá bọ̀dá Àlàbí yẹ́lò wọ́n fẹ́ lọ sí location yẹn wọ́n ti mọ̀ mí gbà yẹn tó dájọ́ jẹ́ ọmọ ìlú léètì ni wọ́n báyìí o wọ́n ní kí àjọ lọ pẹ̀lú ọ̀rẹ́ mi kan wọ́n pè ní ìsàsàkà àbá ń pè ní àgbétì nínú fíìmù wọn gbà yẹn wọ́n bá ní ká jọ lọ sí oko àyànmọ́ yẹn lórí ilẹ̀ àtọ́lọ́hún mo dúpẹ́ fọ́lọ́hún torí gbà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí náà pé English ni àwa fi bẹ̀rẹ̀ a máa ń fẹ́ máa wò bẹ́ẹ̀ ni pé ńgbàtí ni àwọn díṣẹ́ Yorùbá tẹ̀tẹ̀ àwọn tó dẹ̀ fẹ́ gbin nǹkan burúkú yẹn sí wa lọ́kàn nígbàtí àwọn producers ta nígbà yẹn ni tó bá ti rí àwọn Yorùbá theatre artist tó bá ti dé báyìí ọmọ máa ṣàkọ tó pé àṣekàn tó ń rí lára tí wọ́n ń gbà yẹn ọ̀tọ̀ àti pé bí ajá lákọ̀wé àbájọ́ lóyìnbó ọ̀dọ̀ wa làwọn ọmọge tó dáa máa ń fì sí nígbà yẹn so gbogbo yẹn máa jẹ́ kí wọ́n hànà wa bákan àwọn bàbá wa Ògúndé gbogbo àwọn yẹn àwọn tó níláárí tó wà òkè tá a gbúrò wọn gbogbo wọn pọ̀ rẹpẹtẹ nínú indọ́sì tó ti bẹ́ẹ̀ máa dárúkọ ilẹ̀ àṣùlẹ̀ àwọn ọ̀gá Bello gbogbo wọn tẹ̀ pọ̀ Gájídé kò sọ́kọ́ gbogbo wọn bẹ́ẹ̀ tó yẹ pé a ti ń gbúrò wọn dáadáa tẹ́mọ̀ at the end of the day mo wá rí pé ẹ̀dùn náà pẹ̀lú kan tí mo ń ṣe ìyẹn láti apply wisdom ẹ̀ that is to say I have to think well and plan well gbogbo bí ṣe wá ń ṣe gbogbo think well and plan well ọlọ́dẹ wa ń gbà fún mi à ń record wọ́n pọ́n wálé àpọ́nlé yẹn pọ̀ tó bá fẹ́ ṣe any English production gbà yẹn wọ́n máa invite as a special guest bí lè bá fẹ́ ṣe play a ní kí n máa bọ̀ gbà yẹn mo ti ń experience nǹkan tó pé wọ́n invite you as a special guest in a production so gbogbo nǹkan yẹn ṣáà ń lọ bẹ́ẹ̀ nígbà tó wá dé oríta kan ní ọ̀rọ̀ oní fídíò ó wá ṣẹlẹ̀ létẹ̀ Àlàdé Arómirẹ́ Ọlọ́run bá a fi ọ̀run kẹ́ àmì àṣẹ ó wá ṣe fídíò kan gbà yẹn ó ṣe ẹkùn I cannot forget ó wá ṣe ní Yorùbá ṣẹ̀wọ̀n pé English àwọn ṣe èmi náà dẹ̀ ṣe beware of beauty lọ́dọ̀ tọ̀dọ̀ mi náà ọlá pé mò ń teach yẹn wọ́n á ń gbé kiri àwọn schools wọ́n dẹ̀ ń fún mi láàyè tí mò ń ṣó ẹ̀ pẹ̀lú tẹlifíṣàn ńlá ọba tó wá ṣe tóun ṣe ẹkùn yẹn ẹkùn tó ṣe yẹn ó gbé wọ sinimá hall tẹ́ pé àwọn èèyàn dẹ̀ ń tò wọ́n dẹ̀ ń sanwó wọn wọlé mo tún lọ witness ẹ̀ mo rí pé àdúró bí ọ̀rẹ́ mi tó dé láti oko àyànmọ́ yẹn ṣe wá bá mi tí mo pè ní àgbéyé yẹn tó jẹ́ tí bọ̀dá Àlàbí yẹ́lò jẹ́ brother sí àwa méjèèjì bóyá wá bá mi ní pé kí jẹ́ ká ṣe ó fídíò rú ẹkùn tí ọ̀gbẹ́ni yìí ṣe náà ṣe èmi ti ń rìkọ́dù àwọn bí ní English ló bá tún jẹ́ Yorùbá pé màá ní mọ́ audience bí àwọn ìyá aláta onírú oníyọ̀ àti gbogbo nǹkan yẹn mo ní ó yá bismillah kéjì dẹ́wà èmi ń teach èmi ti gba sálárì èló la dẹ̀ fi ń yaṣẹ́ ń gbà yẹn èló la fi bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo bàtà ń sọ yìí 3,000 ni wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ fún wa inú ẹ̀ ló máa sanwó kámẹ́rà ló máa sanwó artist ló máa sanwó pàtó máa pé 7,000 gan mo pẹ̀lẹ́ tó bẹ̀rẹ̀ sí kọ́kọ́ gba 7,000 naira péré gbogbo owó àdéhùn ìdílé 7,000 yẹn ó láti achieve nǹkan kan bẹ̀ gbójú kó ra àwọn tàtọ́n tẹlifíṣàn ayé ìgbà yẹn kó ra kan nínú ẹ̀ bóyá yẹn ò dẹ̀ pé 2,000 àbí kó ra Philip Ayon lè lónìí 10 naira so you must achieve something nínú production tó bá ṣe nígbà yẹn tó bá ṣe wò pé kí n ṣe ní bá ṣe ìjà òkùnkùn pẹ̀lú ọ̀rẹ́ mi yìí nìyẹn o ìjà òkùnkùn tá a ṣe yìí ẹ̀wọ̀n mo kàn ń learn everyday because báyìí ṣe ìjà òkùnkùn tán fíìmù da adé story kọ ẹ̀sìn but ní pósítà tó tọ́ bá ti wá lẹ pósítà ìjà kankan táwọn máa di pé káwọn èèyàn wọlé ní ọwọ́ aago 12 kankan ànírérò kí ló pa fíìmù yìí kankan kí ní ẹ̀ ṣáà
ó mú ìpínyà láàrin mi àtọ̀rẹ́ mi yẹn wá tó yẹ pé ó dàbí pé àfẹ́ gbọ́ra wa yé mọ́ ọ̀tá àjà àmọ́ ọ̀gá iṣẹ́ lòun láyè tiẹ̀ ọ̀gá iṣẹ́ ni èmi náà ní ayé tèmi àwa dúró ìyẹn ló jẹ́ fíìmù àkọ́kọ́ ta kọ́ máa yẹ tó yẹ pé joint ni àmọ́ wà tó wá di pé mo á wò pé kinní yìí ó ń dọbẹ̀ lọ bó dẹ̀ ti mọ adùn ẹ̀ ń bá lọ ṣe àkọ́bí fókọ̀sì mi orí pósítà ló wà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí mo kọ́ ní ara ti bí tó gbà tó máa dé sinimá fíìmù yẹn gbà tá ń yà lọ́wọ́ ṣe ni ẹni tó jẹ́ lead actor ọbẹ̀ ló bá kú ikú tó kú yẹn ṣá ló bá mú kí production yẹn kó di pé ká máa ń wò kò wá lórí kò nídìí torí pé àwọn ò yọ páàtì ẹni tó kú kúrò ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ká kú gbà pé ìyẹn ti bá tiẹ̀ lọ ni bọ̀ kí ó má jóná ibi tí ó bá dé ìmájì kí àwọn fíìmù sinimá kí ó débi tí actor ti kú ká wá ní ẹ dìde ìṣẹ́jú kan fún actor láàrin sinimá káwọn èèyàn lè dìde ìṣẹ́jú kan lóòótọ́ kó fi hàn náà wa wọ́n bá tún jókòó padà another phase àwa continue láti bẹ̀ àti gbogbo dáadáa nìkan tí à ń bá kátà wọ̀ mọ̀ pé rọ́bìṣì ni ó wá di ọjọ́ kan jọ́nà ìnígbàgbé láéláé ẹni yẹn gangan ló wá jẹ́ kí n mọ̀ pé yes this is the right way mo lọ show ní òwòrò ni bá gbé sí máì pósítà wa dẹ̀ ń fa èrò bọ́ra gan ni pósítà yìí bá lọ bí lèrò bá tò làwọn alágbó méjìlá bá wòran wọ́n yẹ wò tán báyìí àwọn tó soríkodò jáde ní bàbá ìbá ń bọ̀ ó kọ́ àbá mi ní ìta tíkẹ́ẹ̀tì àwọn èrò alágo mẹ́ta wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní tò ó yẹ dé lónìí ẹ wo ẹ jọ̀ọ́ bọ̀dà ẹ fún wa ní owó wa o ẹ fún mi lówó mi o oníkéré ló fẹ́ gbowó padà mo jókòó mo wo fíìmù mo wo bẹ̀rẹ̀ kò yé mi ó dà ní méjì ẹni àmà dìde fẹ́ni tó kú ókè ó tó wá di ìdí ẹ́ndì náà àtẹ̀ wá rí túmọ̀ ẹ̀kọ́ ń kúra yín lẹ́sẹ̀ ni àtẹ̀ lójútùú gbogbo ẹgbẹ́ mi gbowó tèmi o wà ní get out owó ẹ̀ ló fẹ́ gbà báwo ló fẹ́ gbó ló ti fẹ́ rí owó ẹ̀ gbà bọ́ọ̀sì ẹgbẹ́ kan jarí ọba dákẹ́ ọba lọ ṣe fẹ́ni tó wo àwọn pósítà àwọn fíìmù tó kàn náà àwọn tó fẹ́ ṣe ní wíkẹ́ndì nígbà tó rí pé èrò pọ̀ tó ti tò lára kọ gbọ́ ẹ̀yin èèyàn tẹ́wà lórí ìlà rọ́bìṣì ní fíìmù ẹ má wò ó ibẹ̀ mo ti jáde yìí o ẹ máa fowó jóná ni o gidi mo kàn dá sí dírámà ní orí ẹ pé wá bí báyìí wá òde nìyẹn òbòye ṣe ń last week náà ó fẹ́ sọ pé èmi ni mi jẹ́ kó sọ mo ti wọ lápá bá wọ́n sẹ́gbẹ̀ẹ́ àtúrọ̀ ọlọ́run ṣówó ẹ̀ gbà máa lọ mo ṣe fún ní owó ẹ̀ ló bá lọ ṣé wàá rí nǹkan tèmi wá gé nì níbẹ̀ gangan ni mo fẹ́ rí fáàsì o láti gbà yẹn wá tó wá jẹ́ kí wọ́n gbóná láti máa kọ script pé eré tó bá kọ láàrin ìbẹ̀rẹ̀ kó tó pé ìṣẹ́jú mẹ́wàá ó ní láti ní n tó máa dáwọn èèyàn jókòó pé láti wo fíìmù yìí ẹ̀kọ́ láti ṣe pàtàkì tó bá tó wá débi àárín tó ń wò lọ ẹni tó ń wò yẹn ó yẹ kó lè dé mọ́lẹ̀ débi tó yẹ pé tó bá fẹ́ dìde ẹni yẹn fẹ́ dìde pé ókè o ẹni yẹn fẹ́ dìde ó fẹ́ lọ ṣe nǹkan kan kó má lè dìde lọ ṣe kó pé gan kó má lè dáhùn ó di méjì kó wá di the end kí àwọn èèyàn wá kó wá jubilate kó wọ́n pariwo kí inú wọn dùn kó ní pé wọ́n wo fíìmù ó wá kó mẹ́ta ṣe kọ́ ẹ̀kọ́ yẹn nìyẹn láti gbà yẹn gbogbo script mi yàtọ̀ ni nǹkan kan tó mẹ́ta yẹn ni màá kọ́kọ́ target mẹ́ta so òun ló help mi dé wípé ìgbà tí mo ṣe lákìrìbòtò tí mo ṣe ní kílọ́tì pé tí mo lọ show ẹ̀ ní National Theatre nígbà yẹn 50 naira ló ń wo sinimá ní National Theatre first ten tó gbé mi bá báyìí pé gbogbo fíìmù tí mo bá pàdé bẹ̀ gbogbo ẹ̀ ni mo làpá ariwo ni àti ayọ̀ ni àwọn èèyàn fi máa ń jáde nínú hall mi fíìmù mẹ́rin ló máa ń dó sẹ́gbàrà wọn gbà yẹn gbogbo ọmọ làpá wọn wá ògbájú bíi ó kù bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta kí Easter period dúdé wọ́n yẹ ní wọ́n láti pé kí n padà nìyẹn wọ́n wá sọ fíìmù di 100 naira láti orí fíìmù mi gangan lákìrìbòtò yẹn bí wọ́n ti sọ di 100 naira nìyẹn pàtó wọ́n sọ di 100 naira ọ̀pọ̀ náà nǹkan gbogbo àwọn tí wọ́n tuntun ní fíìmù tó fi sílẹ̀ sẹ́gbẹ́ mi ó ṣe àwọn tí mo ti nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mi ní dárúkọ o ẹ jẹ́ mọ̀ pé rẹ́kọ̀dù yẹn wà ń bẹ̀ di ọ̀la iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní di so ó wá di kọ́ máa lé mi kiri tíátà jẹ́bi bọ́lá wọn ṣáà ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìyanu ẹ̀ nìyẹn ó wá dé stage kan wọ́n wá ní kí wọ́n bá wọn direct film gẹ́gẹ́ bí ìṣe ni à ń pe producer wa ọ̀gá wa kan ní Mr. Dẹ̀yìndé tó mọ̀ pé àwọn èèyàn máa wò pé ṣé Thompson ṣé ò ní sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Mr. Dẹ̀yìndé ṣá kò sí bí ṣe lè sọ̀rọ̀ ìtàn ilé ayé mi kó má dé ọ̀dọ̀ Mr. Dẹ̀yìndé torí pé lóòótọ́
ọ̀gá iṣẹ́ ni wọ́n dẹ̀ sí náà mí ìdíṣẹ́ yìí. Ọ̀gá iṣẹ́ ni mí ìgbà tí wọ́n máa fi pàdé mi, wọ́n pè mí pé kí wọ́n bá wọn direct ni. N kò lọ bá wọn direct iṣẹ́ kan ni. Wọ́n pe title fíìmù yẹn ní Ẹ̀jẹ̀, ó wá jẹ́ home video. Nígbà tí mo lọ ṣiṣẹ́, tá a wá fẹ́ lọ edit ní Lido lọ́dún náà lọ́hùn. Iṣẹ́ yẹn la edit lọ́wọ́. Tí àwọn tí wọ́n ní studio Lido yẹn fi sọ pé ṣé ẹ lè ṣe irú kan báyìí fún eré ọlọ́sẹ̀ 13. Ìsàlẹ̀ ìdí tó lè náwó tán yẹ̀ ṣe production tán, wọ́n ní lọ́rọ̀ kò sáyé nǹkan kan. Bàtà wa ń lọ lọ́nà lé, máa ní ìsàlẹ̀ ìdí. Ọ́fà yìí ẹ jẹ́ ká gbà. Ọ́fà yìí ẹ jẹ́ ká gbà. Tá bá gbà, ká fi sọ́wọ́ Ọlọ́run pé a máa rí owó fi ṣe. Màmá ṣe gba ọ́fà yìí máa nìyẹn, èmi náà mo direct ìwẹ̀ ẹ̀dá yẹn. Ẹ jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni mo ṣe wá jáde as Thompson. Ó tẹ̀ jẹ́ pé bọ̀dá Àlàbí Yẹ́lò ni wọ́n ti fi ìgbà kan sọ mí ní Thompson yẹn gangan. Kí Ọlọ́run dẹ̀lẹ̀ fún wọn. Torí mo rántí ọdún náà lọ́hùn. Wọ́n pe àkọlé rẹ̀ ní Ayinla NTA 7. Wọ́n invite me as a special guest. Tó yẹ pé tí wọ́n bá dúró báyìí, wọ́n á gbórúkọ sí yàn gbáyà ni pé Babatunde Sakiru as Thompson. Wọ́n ṣe ṣàwá bí méje nínú production yẹn nìyẹn. So nígbà tí wọ́n show eré yẹn, tàbí tá à ń rí àṣẹ eré yẹn lọ, eré tí wọ́n show yẹn, wọ́n ní bọ̀dá Àlàbí sọ pé orúkọ la fẹ́ jẹ́ níbí báyìí gbà yẹn. Wọ́n kò gbọ́. Ìwọ máa jẹ́ Thompson, ìwọ máa jẹ́ Adamson. Ìyẹn ní pàdé mi tí à ń pè ní Baálẹ̀ lẹ́yìn. Jẹ́ pé àjọ lẹ̀pọ̀ gan nínú industry yẹn. Gbàrà tèmi àti àgbéyé yẹn tí mo sọ pé àti ní gap díẹ̀, òun lẹ́ni kejì tí mo tún dà pé asúmọ́ra àjọ ń káàkiri gbogbo ṣe lákìrìwò to another films. So wọ́n yẹ fún wa ní name yẹn nìyẹn. Name yẹn mo wá padà lò nínú ìwà ẹ̀dá. Èdè ní àwàdà ni. Ó di kan tó yẹ pé mò ń lọ. Àkọ́kọ́ ṣe ló ń gẹ́ before ìwà ẹ̀dá àpà. Báyìí ṣe ló ń gẹ́ yẹn lábọ́ sórí ìwà ẹ̀dá. Mo kàn rí pé mò ń lọ ọjọ́ kan, mo fẹ́ lọ sílé dáàdì mi ní Kòròdú, mo wà ń gbogbo. Mo ti kọjá sí gbogbo ńgbà yẹn, kí kọjá ẹ lọ sílé wa ní. Bárérò lẹ́yìn mi. Wọ́n ti ń show ẹ o. A ti wà bí episode 13. Bárérò. Òun nìyẹn. Gbàgbó. Eré ní àwàdà ni bá kéré mọ́lẹ̀. Ibi kan mo tẹ̀ tún sáwọ̀. Ògiri ni ibi tí mo sáwọ̀ yẹn o. Máa ń jẹ́ tẹ̀fàfà ní ìtọ̀ torí ibi tí fẹ́ tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò ló di pé mo rí èrò lẹ́yìn mi. Ìdẹ̀ tọ̀ báyìí ṣá. Mo wá gbọ́, òun ni mo ti rí, ó ranjú. Mo ní aṣọ tó ń ranjú tọ̀ ni. Mo bá tún fò bọ́ta níbi tí mo sá pamọ́ sí. Mo bá tún kéré mọ́lẹ̀. Mo délé dáàdì mi. Ìdílé dáàdì bá èrò. Wọ́n ṣàfẹ́ rí mi, ẹni tó rí ní alẹ́ àná lórí production the end ló ń gẹ́ yẹn. Báyà yìí ṣe wẹ̀dá lẹ́yìn yẹn ni. Báyà wá ṣe wẹ̀dá yẹn. Thompson yẹn wọ́n á tẹ̀ mọ́ rí. Mo á lo Thompson yẹn ṣe mọ̀ at the end of the day. Mo kàn rí pé ọ̀gá wa ìbà bàbá lórin àgbà Ayinla Kollinton bàbá wọ́n ṣe bá nítorí pé logo yẹn àwọn náà fún mi dè ní. Mo dẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n yìí gbé rẹ́kọ̀dù yẹn jáde lọ́dún náà. Ijó ń bẹ ní táìtù rẹ́kọ̀dù yẹn. Ijó ń bẹ. Wádìí mo kàn déédéé ń gbọ́ Mr. Adéyìndé ó ti lè ṣe kájú, ó gbọ́dọ̀ ṣe ká mọ́, ó gbọ́dọ̀ pa Thompson o torí ọkọ̀ ọmọlọ́lá ni. Ó tán o. Ó tẹ̀ yẹ pé àwọn kan tẹ̀ ń kọ ní oríṣiríṣi kìnní kan tó ń yí orin oríṣiríṣi torí pé máa ń láì jeans nígbà yẹn pẹ̀lú fìlà. Torí wọ́n ti ń ta jeans Thompson, fìlà Thompson, everything. Àṣà àtúpẹ́ lọ́dọọlọ́ orúkọ yẹn ṣe ìdímúlẹ̀ dáadáa nìyẹn. Tó wá di nǹkan tó jẹ lásìkò yẹn. Tó wá di nǹkan tó yẹ pé mo wá lọ resign iṣẹ́ tíṣà. Tẹ́tẹ́lẹ̀ mo ń patch up pẹ̀lú teaching pẹ̀lú ẹ̀. Mo wá rí pé àwọn ọmọ ọlọ́mọ ni mò ń kọ́. Pé ìdẹ̀fẹ́ kí tí wọ́n bàjẹ́ lọ́jọ́ iwájú nítorí mi náà ti bẹ̀rẹ̀ sí ní bí tèmi. So I am dealing with woman be not files. Kẹ́ pé fáìlì nísìn. Tí èèyàn bá gbé sílẹ̀ ń bí báyìí tó bá lọ ìbájọ́ ọdún kan. Bí èèyàn kan ò bá débẹ̀ kó gbé ibẹ̀ náà lẹ ti máa bá. Bẹ́ẹ̀ni. Bàbá bá jẹ́ èèyàn. Bàbá ní jókòó dé mi mo fẹ́ sáré dé gáràjì bẹ́ẹ̀. Ẹ lè má bá mọ́ ohun tẹ́ bá máa dé. So àwọn ọmọ yìí àmọ́ kan tó lè dà lọ́la. Mo dúpẹ́ pé mo ronú bẹ́ẹ̀ o torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí àwọn ọmọ míì ti gbé ṣe fún mi lórí ọlá yìí pé èmi tíṣà wọn mi ì dẹ̀ fi ìyà jẹ àwọn olólọ́lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀. So gbogbo orú nǹkan yẹn ni mo á rò pé okay ẹ jẹ́ kí n fi ṣe tíṣà yìí lẹ̀. But mo wá hàngẹ̀ sórí pé tí bá ti put up the age of 45
màá lè máa gba pension nígbà yẹn I was 43 then so bàtí máa pé 45 máa bẹ̀rẹ̀ sí ní san owó mi fún mi nìyẹn ṣé mo tá bá ní ká owó sìn oṣù bá parí náà pínpín tàbá rí bá alert olúwa ṣeun gọ́ọ̀mẹ̀ntì ń tọ́jú gbogbo àwa tí a ṣe because mo serve orílẹ̀-èdè mi débi tó ní àpẹẹrẹ ẹ̀mọ̀ orúkọ bẹ́ẹ̀ so ìdí nìyẹn tó yẹ pé mo fi máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé iṣẹ́ yìí mi ò fìgbà kan sọ pé ó sú mi rí àmọ́ ṣẹ́mọ̀ bàbá ṣe wáyé la máa rí bẹ́ẹ̀ni mo fẹ́ ọkọ̀ bàbá ṣe wá bí bàbá yẹ máa lò ó ló ṣe máa lò ó bẹ́ẹ̀ni a lè dúpẹ́ tiwa ìwé àwọn là ń sọ àìmọye àwọn èèyàn tó ti kú tó ti lọ bẹ́ẹ̀ni àwọn táyọ̀ jẹ́ contemporaries tó ti lọ gbogbo àìmọye tó ti lọ àwa dúpẹ́ tiwa lọ́jọ́ tèmi. ọpẹ́ ní fọ́lọ́run ọpẹ́ ní fọ́lọ́run ẹ ṣeun gan bàbá ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tí àwa máa ń ṣe lórí channel tiwa ni pé a máa ń make sure pé gbogbo ohun tí a bá bá àwọn èèyàn tó bá jẹ́ gbajúmọ̀ àbí kẹ́ àgbàlagbà tí a bá bá wọn sọ a máa ń jẹ́ nǹkan tó pé àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ láti bẹ̀ gbogbo nǹkan tí àwọn máa ń ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń sọ nǹkan torí nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ẹni láyé ìgbà yẹn ni pé àwọn Ghana ló pọ̀ jù tó jẹ́ olùkọ́ nígbà yẹn ní pé wá tó àsìkò kan ẹ wá dárúkọ Ghana Must Go ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bí nísìn wọn ò mọ̀ túmọ̀ nǹkan tó bá Ghana Must Go yẹn jáde ǹjẹ́ ẹ lè fi àsìkò yìí ṣàlàyé fún wa kí ni nǹkan tó bá Ghana Must Go jáde. ṣe rí ibẹ̀ yẹn mi ò ní lè sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ torí pé máa yà bí bá kọ̀yà àmọ́ èèyàn láti mọ iye nǹkan tó lọ gẹ́gẹ́ bí olùkọ́ ní àsìkò yẹn ni àwọn pé àwọn tí wọ́n ní ọ̀hún wọ́n ṣàfẹ́ kí àwọn ọmọ wọn padà sílẹ̀ Ghana wọ́n ti gbà kan níṣòro wọ́n dẹ̀ jẹ́ wọ́n mọ̀ pé ìlú wọn ti da wọ́n fẹ́ kó padà so wọ́n so wọ́pọ̀ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọ́n fi sọ wọ́n pé dàkú fúrú but àwọn èèyàn wa ló fa flog ẹ̀ ń bí torí pé wọ́n sọ di threatening and everything pé Ghana Must Go kankan bẹ́ẹ̀ ló torí pé mo rántí ọjọ́ kan èmi máa ń fi rùngbọ́n lẹ̀ báyìí náà ní lórí ọ̀rọ̀ Ghana Must Go tẹ̀sọ̀ yìí máa wọ olótí mo wọ̀ lánàá kìíní dẹ̀ ń lọ tèmi irùngbọ̀n mi ti wà ó ti gbogbo bíbá mi mo ṣe ń kọjá lọ mo fẹ́ jáde síta kan ní ọ̀pẹ̀ bẹ̀ ní Àjínà ní Kòròdú kan kọjá gba horo kan ìyá kan kọ̀ sọ̀rọ̀ ní wọ́n yìí lọ wọ́n wá bójú ẹ̀yìn ó tún mi wò mí wọ́n yìí lọ mo ní lè ṣe yìí lọ èmi omi sọ̀jẹ̀bù mi ní kí ni màmá kí lẹ̀ ń sọ kí ni ewé wọ́n yìí lọ ṣé o kì í ṣe Ghana mi ní ṣé mi kí ni mo wá fi ṣe Ghana gbogbo orúngbọ̀n tó kọ́ pẹ̀lú kan tó kọ́ discourage pé ẹ láì pé màá fa àwọn irùngbọ̀n yìí o tó fi ṣe bẹ̀rẹ̀ sí ní mo ronú bí mo wọ́n di shape ẹ̀ ìyẹn mo lò títí mo fi ṣe ìwẹ̀dà létà mo kàn tún wá bó gbogbo ẹ̀ kúrò ní so ṣe rí nígbà yẹn àwọn fi tún ìlú wọn ṣe ní gẹ́gẹ́ mi kọ́ ṣe lè sọ nípa ẹ̀ wọ́n fi tún ìlú wọn ṣe padà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Nàìjíríà wọ́n dẹ̀ ràn wọ́n lọ́wọ́ láti send àwọn èèyàn wọn back so ọ̀tí gbogbo nǹkan máa ń di àṣà bẹ́ẹ̀ni àṣà kọ̀ yọ láti bẹ̀ ní Ghana Must Go so that's all. ẹ ṣeun gan bàbá ẹ ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé bàbá lẹ́yìn ìgbà tí ẹ wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé tí orúkọ yìí dé ǹjẹ́ ti ní any brutal experience pẹ̀lú àwọn olólùfẹ́ yín tó yẹ pé wọ́n hùwà kan tó yẹ pé ẹ wò pé ṣúdẹ̀ kẹ́yìn ṣe báyìí tó yẹ pé ó dẹ̀ dùn nígbà jẹ́ ṣì rántí. oríṣiríṣi èèyàn rí kò sí ojú sọ́mọ̀ tá à ń wò yìí bí èèyàn fẹ́ kọ́ bó ti lè kó funfun tó dúdú díẹ̀ máa wà ń bẹ̀ náà bẹ́ẹ̀ni torí kò sí bẹ́ẹ̀ lè ṣe èèyàn lè mọ̀ rìn kò rí mami náà ó pọ̀ ọ̀bọ̀n lè mẹ́nu bà ìkan àbí méjì péré bẹ́ẹ̀ni ẹ ṣe torí number one kọ́kọ́ bà mí nú jẹ́ ní àárín kan tó dùn mí gan nígbà tí ó rí pé iṣẹ́ wa wọ́n gbà lọ́tún gbà lósì gbà níwájú gbà lẹ́yìn gbogbo gbà yẹn èmi gan wò pé tó whatever the condition tọ́lọ́run bá dá mo kàn rí pé kí ló ti ń pe kíní yìí o báwo mi ṣe bàtẹ ṣe percent ẹ jẹ́ n tẹ̀ kọ́kọ́ mu báyìí ẹ jẹ́ n mu báyìí ẹ jẹ́ n kọ́kọ́ mu lélẹ̀
hazard kan ti kọ́kọ́ rí gbàrà mímú láti bẹ̀yẹn òun nígbà 1987 tí mo ti spirit mi ti wà nínú kí yẹn lójú méjèèjì tí mo ti kọ́ àwọn èèyàn jọ ta ti ń ṣe youth theatre yẹn wọ́n á ní accident kan mo believe pé accident yẹn ó máa jẹ́ kí n fi industry yẹn lẹ̀ pátápátá ni torí windscreen mọ́tò ló kó sí mi lójú. windscreen mọ́tò ló kó sí mi lójú. àwa mẹ́ta ni kò sí nǹkan tó tuntun bẹ́ẹ̀ gbogbo Nàìjíríà ló mọ̀ dáadáa gbogbo gbà yẹn. now windscreen mọ́tò yẹn wà tó kó sí mi lójú àwa mẹ́ta la wà nínú mọ́tò àwọn méjì lọ padà kù èkó àpò èmi nìkan. nítorí pé Ọlọ́run ti mọ̀ fún mi ní nǹkan ṣe láyé. now accident yẹn a kó sí abẹ́ tipa ni tipa tó ti dákú tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà yẹn ọ̀nà kò rí sí wà ní 2 lane. now wọ́n wá ṣe wá rọ́ọ̀ṣì wa everything tó yẹ a ṣe gbà tí máa jí báyìí pé mo lọ hospital pé mo padà sáyé báyìí mo ti kọ́kọ́ rántí tí mo rí ojú mi báyìí mo believe pé bóyá career mi ti bàjẹ́ nínú tíátà torí kíní yẹn ti wùn mí jù láti ilẹ̀ máa ò fowó dà kò burú lórí tíátà bàjẹ́ ṣe ń kọ́ bí tíátà sí ẹgbẹ́ kan à ń fèsì ìkan mi but funny enough pẹ̀lú ojú yẹn àwọn àpẹẹrẹ kan sáré yọjú sí mi gbàgbàgbàgbàgbà pé lady kan wà tẹ́ pé mò ń lé lójú méjèèjì ní dédé ara mi lásìkò yẹn tí mo rò pé òun ni màá fẹ́ èmi nìkan ni màá fẹ́ ìkan wà náà tó yẹ pé wọ́n ṣàpè méjì lọ́wọ́ mi ṣé ni mo kàn hàn dé látọ̀ hospital báyìí ìkan ilé tí mò ń gbé tó jẹ́ ilé face to face kan tí mò ń gbé tó bá ti ń bọ̀ wá bá mi nínú ilé báyìí tó bá lálejò á sáré wọlé amúgbó ojú mi á sáré fi sí mi lójú ìkan tó bá ti ń bọ̀ tó máa fi wọlé tí bá lògò yẹn sójú ó lẹ́yìn láti yọ kúrò pé kí ni problem yìí sọ pé ojú mi mo ní bàdà á ní kí ni á ní èwo nínú méjèèjì á ti máa bí mi pé èwo ní nínú méjèèjì tí mo sọ àmọ́ àwọn òkè tí mo ń ṣe lè pé òòrè lè tí nǹkan ṣe ni mo rí mọ̀ pé ìfẹ́ ló fi ń sọ ọ̀rọ̀ yẹn. àṣẹ ojú yẹn ló wá padà di logo ẹgẹ́ mi ojú yẹn ló wá padà di logo mi ebi tẹ́ pípa tí mo wá ní orúkọ pẹ̀lú ojú Thompson wọ́n sọ pé Thompson the next thing tí ẹlòmíì máa ṣe màá rí pé a máa wò mí tó tọ̀ yẹn bá ń wò báyìí ojú ẹ̀ máa lọ bí ìgbà tó ń zoom mi kámẹ́rà báyìí lọ sí ibi ẹyin ojú mi méjèèjì yẹn tó bá ó padà nígbà tí èèyàn bá zoom mi kámẹ́rà ló máa ṣe pé ojú kan dùn bọ̀bọ̀ yìí lóòótọ́ Thompson náà ni òun ni àbẹ̀rẹ̀ àríwó ẹ̀wọ̀n orúkọ bẹ́ẹ̀ ó padà di logo débi tó yẹ pé ó dúpẹ́ fọ́lọ́run lọ́tọ̀ ti gbà tí àgbà wa dé kẹ mọ̀ pé àpá wọn ní kò lè dàbí ara abẹ́yàn wò ṣáá ni tó wá di pé wá bẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí wò torí pé pressure ti wà fún ojú kejì yẹn jù pressure yẹn pọ̀ fún ojú kejì yẹn léwu yẹn mo ṣe wá ń sá eré tó mọ̀ ń pèsè àwọn ọmọ Nàìjíríà fún àwọn ìrànlọ́wọ́ wà tó dé stage bẹ́ẹ̀ mi ò jáde o mo yarí pé mi ò lè máa sọ̀rọ̀ kọ́ bá náà pé èèyàn tọrọ nǹkan bára ní orí online ọ̀bẹ́ làwọn èèyàn wọ́n dé tán ṣùgbọ́n mi wọ́n á ṣùgbọ́n mi gidi gan bẹ́ẹ̀ especially bóyá tí ẹ̀bá máa ti bá dárúkọ orú Kúnlé àfọ́dù yẹn ó ṣùgbọ́n mi ó wá bá mi nílé ó connect pẹ̀lú àwọn èèyàn pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní assist nísìn so bí ṣe wà yìí nísìn irú eléyìí nísìn irú òun yìí sìn mo fẹ́ brand ẹ̀ padà wọ́n máa ń pè ní wọ́n máa sọ pé wọ́n mọ̀ lo brand yẹn ni o but wọ́n máa gé lẹ́ǹsì tó máa fún mi ní opportunity láti ṣe trad tó bá ń wù mí torí bí ìyẹn wà story wà ńlẹ̀ ọ̀nà tí story náà dẹ̀ gbà wà ńlẹ̀ òun ti fẹ́ sọ kejì nǹkan tí ìrírí tí mo rí tí story fi wà ńlẹ̀ lọ́jọ́ tèmi ó tí mi kan fi ń wá ìrànlọ́wọ́ pé tí ó bá ṣẹlẹ̀ nígbà tó wá rí pé nǹkan dagun ẹ jẹ́ ká gbé ti ojúṣẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn o ọ̀pẹ lágbọ̀dọ̀ Ọlọ́run nǹkan tí mo fẹ́ ṣe nípa ojú mi Ọlọ́run á fún mi ṣe ẹbí àtìlẹ́yìn èèyàn ẹ̀yin tẹ́ wà nígboro tẹ́ mọ̀ pé Thompson yẹn tí ń gbàdàn tipẹ́tipẹ́ ẹ̀ mọ̀ pé yes good stories ó máa ń ti ọwọ́ ẹ̀ jáde. pàtí kan fẹ́ adágún tí ó rí bó ṣe rí tí wọ́n torí pé a lọ ń mú àwọn oní video club ńgbà yẹn àwa ń gbèjà pé wọ́n ba iṣẹ́ wa jẹ́ on parade ìgbà yẹn làwọn kan ti pàǹpá tí wọ́n máa make sure wọ́n pé àwọn marketers kan wà tí àìgbọ́dọ̀ dárúkọ wọ́n ti pàǹpá àwọn náà máa ní wọ́n ń lo iṣẹ́ àwọn náà máa ta iṣẹ́ fún náà máa ní iṣẹ́ òtà táà máa lọ raid at the end of the day wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bá wa jà débi tó yẹ pé wọ́n tún máa deny pé àwọn ọ̀dẹ̀ ràn wá ń ṣẹ́ mọ́ many la experience nípa nǹkan yẹn dé pé lórí piracy
tí wọ́n bá ti iṣẹ́ kan sílẹ̀ báyìí wọ́n ti mọ Thompson pé iṣẹ́ ẹ̀ máa ń tà gan wọ́n á gbà mú ọba yà wá ní kó má lò wá pé wọ́n bá ti lè lò wá sínú iṣẹ́ tá a bá ti wà nínú iṣẹ́ yẹn a máa ń trọ́bù àwọn tí wọ́n ń ṣe ni òun ló ń fèsì lẹ́yìn báyìí ń sìn gbogbo lórí jẹ́ kí àti ọ́díò àti fídíò àti sídíò ló fi rí bákan bákan lọ́jọ́ tèmi tó bá yẹ pé ọ̀pọ̀lọpọ̀ online tó wá dé online tó dé tó wá padà ṣe kí ni tó wá padà ń gba everybody sílẹ̀ báyìí tí gbogbo ọmọ ní skit yẹn ó bẹ̀rẹ̀ sí ní rí ọwọ́ mú nìyẹn ara nǹkan tó fi kill industry ni pé àwọn nǹkan tó yẹ kán jà fún wọn ò jà fún fẹ́ẹ́sì tó bá ti máa rí pé wọ́n tún ti ní ká má lò mí nínú iṣẹ́ tó kí gbàgbé lè ṣe kẹta kí n gbàgbé ẹ̀ torí yẹn náà dùn mí tó bá wọn ní ká má lò mí sínú iṣẹ́ mọ́ tí mo ti dúró bẹ́ẹ̀ good ọmọ ìlú ni mí a ní abúlé tó pọ̀ dáadáa ó kúrò ilẹ̀ wa dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé fúkẹ́fúkẹ́ bá kú adarapọ̀ mọ́ ìbí mi wọn kú ti recognize nínú ẹbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti máa bá wọn ṣe ọ̀rọ̀ ilẹ̀ afẹ́ ra property afẹ́ ṣe this and that bíjà ṣe ṣẹlẹ̀ ní orílẹ̀ wa kan yẹn o nítòsí wa ń bíbà ní Kòròdú náà ni tó ṣẹ̀mọ̀ eré ní àwàdà ni eré ní àwàdà ni wọ́n bá ní wọ́n pa àyàn sí orí ilẹ̀ ẹni tó pa ní tuntun fojú ni at the end of the day wọ́n kó àwọn tó máa kó wọ́n kó dàjò wá sí Èkó wọ́n kó dàjò lọ sí Àbújá ó ti lọ bó oṣù káàbọ̀ ní mo kọ̀ wọ́pẹ́ dúró náà àkọlẹ̀ máa wà àwọn fámìlì mi ní Àbújá náà kálẹ̀ máa wà àwọn kan ní prison lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mi ṣe lọ Àbújá nìyẹn pẹ̀lú ìmọ̀sí àwọn fámìlì pé ẹ jẹ́ ká lọ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ àkọlẹ̀ máa dúró àwọn kan tẹ̀ ń sákiri ní ọmọ ẹbí tó bá ti rí bá àwọn àgbà mú ni bá dẹ̀ lọ wọ́n dẹ̀ ṣetán láti fún mi láwọn èèyàn dẹ̀ ní kí n kọ́ àwọn ẹlẹ́rìí tèmi wá láti Èkó èdè mi tó padà lọ sí Àbújá yẹn tó ti máa lọ bá wọn ti plan lẹ́dẹ̀ mi bọ́yẹ rí mi báyìí bọ́yẹ ní kọ́ bùrù sí yẹn pé èmi náà wà nínú àwọn tí ó gbájà lórí ilẹ̀ wọ́n ní mo gbé wọn báyìí bí ti ṣiná rámbò ní gba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  mi ní ẹ lọ yẹ ọwọ́ mi wò ó bá dìbò mú rí àbí èwo ni gbogbo eré ní àwàdà ní ẹ̀wọ̀n kan táwọn adágbálẹ̀ bá ti ní ọwọ́ sí tó ti náwó sí ẹgbàgbé ẹ̀ àwọn náà ṣe ẹ̀wọ̀n yẹn á ṣe gbé tó bá ní orí yeye ní mògùn àìṣẹ̀ ló pọ̀ wọ́n lè rá mi mú nìyẹn o handcuff lọ fi gbé mi láti Àbújá wá sí Èkó ẹlẹ́lẹ́ ìdípò bí wọ́n tu lójú ọ̀nà títọ́ fi tìbí sẹ́ eré ní àwàdà ni mo jọ́ ẹ̀ àwọn tó ti kọ́kọ́ kó jẹ́jẹ́ mo jọ́ ẹ̀ wọn ní Ìkòyí prison mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá òṣèré tí wọ́n á tọ́jú mi mọ́ bẹ́ẹ̀ tí wọ́n ń wá wò mí lóòrèkóòrè tí wọ́n ń yọjú wò mí àgàgà ẹlẹ́ṣọ̀ọ́ former president ANTP wọ́n dúró tán gbogbo gbà yẹn period yẹn àti ẹgbẹ́ mi Vintage Club International tí mo belong sí tó gbogbo wọn yẹn ni wọ́n dé ọ̀pọ̀lọpọ̀ wọn àmọ́ murder case náà bí wàsá o ẹ mọ̀ pé 11 months dédégbé ni mo lò ọjọ́ kan báyìí mo rí òṣùpá ọjọ́ ẹyọ kan ṣo péré báyìí mo ní àǹfààní láti rí òṣùpá sójú ọjọ́ náà bọ́ sí ọjọ́ Christmas akọ̀ọ̀hún wọ́n fún aláyè wọ́n fi ṣí wálẹ̀ dé àṣeré wọn kàṣà lè dunnú ṣá bẹ́ẹ̀ lọ ń ṣọ́ wa lọ́wọ́ ṣọ́ wa lẹ́sẹ̀ o oríbi tẹ́lẹ̀ tí wọ́n wà yẹn wá jẹ́ booster ní Ìkòyí prison nígbà yẹn ẹ pé ibi tí àwọn alágbára wà nígbà yẹn nìyẹn tó bí ṣe gọ̀jókòó báyìí ó kù díẹ̀ kan kó wa wọlé báyìí mo kàn tó tùpá yẹn yọ báyìí aláyọ̀ mi bọ́ lójú mi nítorí pé mo ti rí tùpá gbẹ̀yìn nígbà yẹn á ti tó 9 months tó pàtó máa fi di 11 months ṣá wọ́n grant wa ní bail àìwà lẹ́nu mátà yẹn tàbí ń pò wọ́n pé ọ̀rọ̀ ẹjọ́ ń yá bọ̀rọ̀ ní kọ́ńtì wa ìkọlọ̀ kó ṣàánú àti parapara kọ́ńtì ẹ̀ tó ti fẹ́ bọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ just pé pàtó bá tọ́wọ́n bá ta ilẹ̀ yẹn tó mú alẹ́ ṣá wọ́n lè wá wọn bọ́jú máa pe àpèbọ̀ yẹn nìkan kẹta tí mo lè mẹ́nu bà oríṣiríṣi yẹn àmọ́ òun believe pé tí èèyàn bá ń sọ nípa aburú ó máa ronú nípa àwọn dáadáa wo ni bẹ́ẹ̀ni òun náà fà ní parọ́ fún yín tó bá bu òkèlè kan lénìí pé òkèlè ẹ̀bà àbí ṣíbí ìrẹsì báyìí tí bá gbé sẹ́nu báyìí ní tíátà iná mi ti ń jẹ òun mo ti jẹ mi ì tí ì fi ọjọ́ kan gbogbo ìrírí mi wá wátá tí mo rí mi ì tí ì fi ọjọ́ kan regret rí pé ni mo ṣe kí ló gbé mi dá ìlànà yìí èyí tó ń wù mí láti ọkàn mi ni òun ni mò ń ṣe ohun tó ń wù mí láti ọkàn tó ti ọkàn mi wá ní tíátà yẹn èmi sọ pé bàbá ṣe wáyé la máa rí Ọlọ́run nìkan ló mọ ẹni tí Ọlọ́run fẹ́ gbọ́wọ́ ẹ̀sùn tó ju ẹnìkan lọ ànílẹ̀ àánú Ọlọ́run oṣù kẹ́dàkẹ́dà tó bá ní àròfin ó ti rora ẹ̀ pé
ilé ẹ̀rọ àti no any good thing can still happen. Gbèdé báyìí kọ́ pé kì í ṣe wà yìí. Torí ìgbà tí mo wà ní Ìkòyí yẹn, mi ò níṣẹ́ méjì kankan. Gbogbo àwọn tó mọ̀ pé àwọn ti ní iṣu, wọ́n ti ní problem tẹ́lẹ̀bìnrin kan máa dájọ́ kú fóun ni, tó ń fún gbogbo àjọ síbẹ̀. Wọ́n máa ń wá mi láti wọ́n ti mọ̀ mí pé mo popular as an artist. Wọ́n wá ń sọ story ìgbésí ayé ara wọn fún mi, wọ́n dẹ̀ máa jẹ́wọ́ fún mi. Pé Thompson, àìmọ̀ táwọn ò bá dé o, story báyìí, ẹ fi kọ́ ọmọ aráyé lọ́gbọ́n o. Àwọn mọ̀ pé lágbọ́n Ọlọ́run, wọ́n máa yọ yín o, wọ́n máa fi yín lẹ̀ o. Àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí wọ́n ti gbọ́ gbogbo ọ̀rọ̀ torí tẹ bá débẹ̀ ẹ sọ àlejò story. Bẹ́ẹ̀ni. Ẹ sọ gbogbo nǹkan tẹ experiences tẹ máa sọ. Tó wọ́n ti rí ẹ tó bá purọ́ àṣírí atúlọ́dọ̀ wọ́dà ńjọ́ kanjọ́ tó bá fọ́nbù. Wọ́n ní wèrè ẹ̀ wọ́n ní ó ní nǹkan tó gbé wá bíbá ìrọ̀ ló ń pa fún yín o. Àṣírí atú. So from there wọ́n ti mọ nǹkan tó gbé mi wá. Wọ́n dẹ̀ fi gbogbo ojúmọ́ náà fi ń ṣe àdúrà fún mi tó pé one day wọ́n á ṣí mi lẹ̀. So àwọn stories yẹn èmi kàn kọ story rántí mi tẹ́lẹ̀ bá ti dé ní tọ́lọ́ kọ́bọ̀ tó bá fún mi pé káwọn tó wá wù mí bá ní ibi máa wá nǹkan tó bá ń tẹ́ mi rà èmi náà fi ń tọ́jú àwọn kọ̀ọ̀kan náà nínú àwọn ẹlòmíì bẹ́ẹ̀ tó pé ẹlòmíì correctional center dá o ní débi tó yẹ kí ọmọ èèyàn gbàdúrà kó máa lọ o oṣù mọ́kànlá ni mo lò ń bẹ̀ gidigbe tó sí tàbí ṣùgbọ́n ẹ̀yìn ìgbà tó tún ṣe tí wọ́n tún gbé owó fún ìkan náà àwọn boys tí ayétọ́jọ́ tì wá mọ́lé àwa méje wọ́n gbé owó fún kan pé kó tún sá lọ ó sá lọ mọ́ra lójú ó di ọ̀rọ̀ sọ wọ́n tún wá dá wa padà síbẹ̀ àtúnṣe lọ lo ọjà tó wá tún bẹ́ẹ̀lì wa ṣàṣẹ tó wá lo another 3 months nínú prison yẹn wọn convict wa o wọn convict wa pé wọn ti dájọ́ ọ̀tọ̀ ẹni tó convict wọn ti dájọ́ ẹ̀wọ̀n fún ọ̀tọ̀ ní wípé remind o pé awaiting trial aláwa o àbọ̀ kò sí èdè tó dánú gbogbo ẹ̀ ìyẹn sọ pé bí òwe ẹ̀yàn mi kan ni a ní ẹni tí ò bá ti dẹ́kun owó wíwá kó má pè ẹ má pẹ́ anybody ní ẹlẹ́wọ̀n yes ẹ tó bá ti dẹ́kun àwọn owó kó má ṣe ẹnikẹ́ni ní ẹlẹ́wọ̀n anything can happen on the line that is just it so gbogbo yẹn wọn á wò pé tó àwọn sórí yẹn wà nílẹ̀ ó wà lẹ̀ mo ti ta nínú ẹ̀ bọ́n mo wá rò pé ìgbà tí mo ń ta nínú ẹ̀ nínú èdè náà ṣé tọ́lẹ̀ ti fi ṣe fíìmù but ní láti pariwo yẹn síta wọ́n mo á tọ́jú àwọn kan tó yẹ pé mo bá obìnrin pé mo fẹ́ ròkun yẹn pé èyí lè yàṣẹ́ mọ́ṣá ó máa yàṣẹ́ náà kó tó ṣe mí èmi ìdí ojú yìí náà lórúkọ bá mi ọpọlọ ni ó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ni acting a máa act ni act ni o fẹ́ o kọ̀ act náà ni tó wọn á ní confidence kan pé tó níbi tí òòrùn pagídédé yìí ó lè gbẹ aṣọ ó lè ní dín wàhálà nínú ọkàn mi balẹ̀ kan pé tó agbọ́dọ̀ Ọlọ́run bí a ṣe ń sọ tó yìí náà látàárọ̀ mo believe pé àwọn tó kọ̀ọ̀kan tó bá ń gbọ́ náà tó jẹ́ fans Thompson tó ti wà tipẹ́ well I can easily say it boldly we need the support good support I need it we need support if I need support mo ní nǹkan ti fẹ́ deliver fẹ́yàn ọmọ Nàìjíríà nípa iṣẹ́ mi jẹ́ bí yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan sà ẹ ṣeun gan orí ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n nínú àwọn nǹkan tí ẹ sọ àkọ́fẹ́ kakọ̀ tún kọ́ àwọn ìmọ́lẹ̀ kankan sí àwọn nǹkan tí ẹ sọ ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ẹ fi yé wa pé ẹ ti fìgbà kan ní accident rí jẹ́ pé ó affect ojú yín ní ọjọ́ tí ẹ dẹ̀ sọ yìí ẹ ní àwọn ẹ̀yin mẹ́ta lẹ wà nínú mọ́tò jẹ́ pé àwọn méjì wọ́n ṣaláìsí jẹ́ pé Ọlọ́run fún yín lórí ọ̀fẹ́ kó kó ẹ̀yin nìkan bàbá níjọ́ tí ẹ lásídẹ̀ǹtì ǹjẹ́ ṣe rántí ibi tí ẹ ti ń bọ̀ àti pé ń bò lẹ́ ń lọ lọ́jọ́ náà lọ́rùn. atọ́kùn ètò question yìí fọ́n ní o àbá jóná ní wọn béèrè gbọ́n sọ́rí o bóyá àtọ́ pé pásítọ̀ náà jóná wọ́n béèrè rògbọ̀n ní òun kó méjèèjì bọ̀ ó dà rí ìwòye àgàn bá jóná gan wọn lè béèrè rògbọ̀n but all I just believe is pé accident la pè é máa jà ìjàmbá ń jẹ́ anything accident èyí ò tẹ̀lé mọ́ àyàfi accident pẹ́pẹ́pẹ́ bóyá apá gé ẹsẹ̀ gé ó sì ń mí orí bọ́ ṣe ń gbé ẹ lọ lò bóyá o ní accident máa ń pẹ́ àwọn kan lọ rescue mi gbọ́lá tí kìíní yẹn ṣẹlẹ̀ báyìí gbà mẹ́mórì yẹn lọ ó máa switch off bí ìgbà tí nepa paná ni number one ẹ tó wà lẹ́yìn iwájú lè mi wà lẹ́gbẹ̀ẹ́ driver
ó kú èmi wà lẹ́gbẹ̀ẹ́ mo forí gbé windscreen ẹ pé wọ́n rán gbogbo òkè ojú yìí ni wọ́n rán ní ìpàkọ́ yìí wọ́n rán ní mo forí fọ́ windscreen dáyà àti ìyúùsì mọ́ ká máa lo seatbelt wọn tí ìsọdún òfin fún wa bí akọ̀mọ́ pé òyìnbó ṣe síbẹ̀ sára mọ́tò àwọn òwúlò ẹ̀ tán àwọn tó mọ value ẹ̀ tó nǹkan so gbọ́dọ̀ ẹ tó wà lẹ́yìn ikú ẹ tó wà lẹ́yìn yẹn ló sì mí kúlekúle dé ẹnu ọ̀nà hospital ló ti dákẹ́ èmi ò tẹ̀ ayé ni mo wà ọ̀run mo wà mí ìfẹ́ lè sọ pé báyìí ni so but later tí máa tají tí máa lajú báyìí ni mo kàn rí pé mo ti rí àwọn èèyàn mi àwọn ìyá mi gangan mo ti rí ìyá mi mo ṣe lọ́ọ̀sì mọ́mì mi ní ọdún yìí náà ni ọlọ́ba mi dẹ̀rẹ̀ fún alájà yorùbá omi dínà orí omi dínà yẹn nídìílé ìyá mi lónà àti bàbá sùn mí ẹ̀gbọ́n tàbúrò ni wá àdìjọ́ ṣe ẹbùfẹ́ àǹfààní yẹn náà àti ẹ̀ tí ì ṣe 41 days ó yìí di October 2nd Thursday àwọn àti 41 days mọ́mì gangan so but for the fact of that ọmọ gbogbo tí wọn bá sọ̀rọ̀ débi ìyá èèyàn ìyá ni ìyá ń jẹ́ mo rántí wọn torí láti mi tètè kù àtọ́bàjà sí 1990 so ìyá ṣe púpọ̀ lọ́rọ̀ mi bàbá mi fẹ́ràn mi gan nígbà tí bàbá mi kú gan ìyá mi bí lè pé bóyá mi lè nífẹ̀ẹ́ àwọn tó yẹn àwọn méjèèjì mo fẹ́ràn so but gbogbo ẹ lọ ìyẹn wá bẹ̀ ó ti lọ lẹ̀ àwáyé máa ń lọ kàn sí káàkó pẹ̀lú bus stop ìyá mi gbé wọ́n dàgbà lónìí ọba December lálá máa ṣe 90th birthday fún wọn Ọlọ́run tó mú wọn lọ ní this particular month náà ṣe òun ti lọ bẹ́ẹ̀. Now ebi ní kí tó tọ ẹ̀wọ̀n gbogbo àwọn nǹkan yẹn bó ṣe máa ń wáyé ni pé bí olè lóru àwọn kan tó sọ bẹ́ẹ̀ á ní bí olè lóru òun lọ̀rọ̀ accident tó gbà tí máa fi tají thank God mo máa béèrè àwọn tó kù mìíràn sọ pé kí ni ẹ jẹ́ kí wọ́n ti kú wọ́n rí pé mi gan ti ní àlàáfíà gbà yẹn débi tó yẹ pé a rí nínú ẹni tí ó kú tẹ́kùn màmí àti bàbá ẹ̀ àdúgbò lájọ wà so tí bá ń lọ àti mo di ẹni tó lórúkọ tí bá ń lọ máa ń pa ẹnà náà lé wọn yẹn máa lọ gba ẹ̀yìn torí pé tó bá rí mi ọmọ àrántí ọmọ wọn ẹni tọ́jọ́ ń rìn lélẹ̀ so gbogbo orúkọ bẹ́ẹ̀ náà ọmọ ajẹ́ nǹkan tó ń máa bà mí tó tún máa bà so kí wàá ní tèmi láti máa yan gàn níwájú ìrora òbí tó lọ́ọ̀sì ọmọ tó jẹ́ sẹ́ẹ̀tì ní àfàdá time so ajẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ní ẹ̀kọ́ sí ẹni tí mọ́tò gbá kọ́ ló máa mú nọ́mbà bẹ́ẹ̀ni àṣọgbé jẹ́ yẹn. ẹ ṣeun gan bàbá nínú àwọn nǹkan tí ẹ sọ ẹ fi hàn pé nígbà tí ẹ wà ní àtìmọ́lé ẹni pé nínú àwọn ẹlẹ́wọ̀n wọn wá báyìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé mo ti bá sọ̀rọ̀ tó yẹ pé àwọn náà ti nílò experience yìí kódà wọ́n fi yé wa pé wọ́n ní ìjọ́ téèyàn bá kọ́kọ́ wọ correctional center wọ́n ní ẹni tó jẹ́ bí a ṣe ń ṣe lójú ayé báyìí tí a wà níta wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe náà pé kódà wọ́n ná ọlọ́pàá tiwọn wọ́n máa sọ pé àwọn ọlọ́pàá wọn lélẹ̀ wọ́n ní president wọ́n ní governor wọ́n ní ọ̀tọ̀ àwọn èèyàn tó yẹ pé yes àwọn tó ń gbálẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń bẹ̀ kódà wọ́n fi yé wa pé wọ́n ní àwọn tó wà nínú ọgbà ẹ̀wọ̀n àwọn ló ṣe prayer jù wọ́n ní tó bá ẹni tó wà nínú ẹ̀wọ̀n tó bá ń ṣe prayer wọ́n ní wàá wò pé wàá máa gbà àbí prayer warrior lẹ́nì wọ́n ní torí pé àwọn àdúrà tó yẹ pé o ò tí ì gbọ́ rí ẹnu ẹlẹ́wọ̀n ló wà bàbá ṣé lóòótọ́ ni àwọn nǹkan tí wọ́n sọ yẹn. ọ̀rọ̀ ńlá question yẹn who no go know if be this if be that na for your pocket forget it another that's up another country mo dà mo pọ́nlé another planet torí pé kí ni the reason is this kẹ́rí àwọn èèyàn wa for one beautiful thing káìpó ṣe é ṣe kọ́ ní kéèyàn máa mú ọmọ rẹ̀ bí ọmọ nípa ilé nìkan tí àbẹ̀ àwọn ọmọ lóbìnrin lọ́kùnrin bá jẹ́ nípa ilé àbí kó kọ̀ tẹ̀ ní pé ẹ wá lọ fún oṣù kan bí báyìí kẹ́ padà wálé bí ọ̀pọ̀lọpọ̀ ò bá blend lóòótọ́ pàṣẹ́ntéèjì àwọn tó ń lọ bẹ̀ lọ kọ́ ẹ̀kọ́ burúkú kò tó nǹkan àmọ́ ó wà ọ̀ nàìjíríà tí ọjọ́ pé wá pé nàìjíríà tí ìbọn kan ẹyọ kan péré báyìí àwọn ọlọ́pàá máa ń sọ tó bá sọnù sáàrin ìlú kan
ẹ̀mí gbogbo àwọn tó wà ń lu yẹn ò ṣe. tó tí kírímìnà mùjẹ̀mùjẹ̀ tó ń pààyàn kan tuntun bá wà láàrin ìlú kan ẹ mọ iye ẹ̀mí tó lè ti ọwọ́ ẹ̀ bọ̀ kó lè ti ọwọ́ bà. tó ìyẹn ti máa ń protect àwọn tó bá dà yẹn pé wọ́n ní àwọn nǹkan burúkú lọ́wọ́. ẹ tí wọn bá dé ibẹ̀ wọ́n ìfọ̀ àwọn ọmọ kan pè nílé ayé ìmú ìpè ní another planet. ẹ máa generate fund láàrin ara yín báyìí láàrin ara yín ẹ máa wò bẹ́ẹ̀ bí kì í ṣe owó Nàìjíríà lẹ́nu. ẹ bá fẹ́ rí coins ẹ sì rí mbẹ̀. coins tẹ́lẹ̀ ní wọ́n ń gbèrè. ẹ bá fẹ́ rí àwọn títọ́ bọ̀ tó bá ti jẹ́ owó Nàìjíríà tó kéré jù tó bá ní fún mi èèyàn lè ra nǹkan pé wọ́n sẹ́ndì búrẹ́dì mi ṣàpẹẹrẹ sí kí wọ́n sẹ́ndì búrẹ́dì bíi búrẹ́dì 1000 síyàn bẹ́ẹ̀ sí wọ́n nìkan wá wish láti jẹ búrẹ́dì pẹ̀lú ẹ̀ ọdún mọ̀ pé ìdajì búrẹ́dì ẹ̀ 500 naira ni but ìwọ nídìí míìkì àti ṣúgà tó fẹ́ fi jẹ tó bá fún un ní ìdajì búrẹ́dì yẹn wọ́n á fún ẹ ní 200 naira ó máa gbé lẹ̀ yìí torí o nídìí 200 naira láti fi ra míìkì àti ṣúgà ní ọwọ́ àwọn tí wọ́n ń ta inú ilé mbẹ̀ lókè o nǹkan báyìí o mo nídìí ẹ o ó máa di dandan kó gbówó yẹn lẹ̀ abẹ kó gba owó yẹn kó gé ìdajì búrẹ́dì fún so ayé mi pátápátá ni ẹ bá sọ débi pé àdúrà ẹni tó bá ní níbi tó ti ń gbàdúrà jù ló tó wà láì ẹgbẹ́ ọlọ́run búra fún yín sísìn yìí tó bá bẹ̀rẹ̀ àdúrà báyìí wà á máa rò bóyá Jésù ló ń rí bọ̀ lọ́kọ̀ọ̀kan yìí àbí Jésù máa kanlẹ̀ Jésù máa wọlé sí ìgbà sínsìn orí àjíde tó bá wá ní ẹni tó ní iyèméjì tó bá ń gbàdúrà báyìí tí ẹlòmíì bá ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àti tó bá ń sọ ohun tó gbélé yẹn tó wá ń bẹ Ọlọ́run pé òun yìí ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá ń gbọ́ wàá padà fi di èrò òwúrọ̀ ẹjọ́ wà ní chọ́ọ̀chì ni o wàá padà di èrò òwúrọ̀ wàá máa lísì sí ọ̀rọ̀ tó ní kálukú sọ pé wàá pé ẹyẹ ọmọ ìdáwọ̀ ẹjẹ wá burú tó yìí torí gbà yẹn ó ti repent ó ti gbà pé so kò sí ẹnì kankan tó lè gba òun mọ́ ìjọba amúnimúyè ìjọba bá ti mú yàn kó gbàgbé ẹ o ẹ tó bá fẹ́ fílẹ̀ lọ́ máa fílẹ̀ o ìjọba amúnimúyè ni o wọ́n tó ń pè bẹ́ẹ̀ pé ìjọba amúnimúyè ọmọ kan tó ń sọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ibẹ̀ ni wọ́n ti ń gba àdúrà jù wọ́n á gbà nígbà tó bá ṣe general service bóyá ti church tẹ máa lọ Sunday àbí mosque tẹ máa lọ Friday àbí tó ọkàn church wà bẹ mosque wà bẹ everything wà bẹ ẹlẹkí wákàtí 5 gba ẹlòmíì wákàtí 5 tí ó kì í ta á kì í á pérépéré every Sunday church tẹlẹmí ò lè lọ ń gbòòrò kò ní dín á tún máa sáwọ ṣọ́ọ̀ṣì gan láàrin ọ̀sẹ̀ á máa sáwọ ṣọ́ọ̀ṣì pé ọbọlọ́run sọ̀rọ̀ wọ́n máa ṣílẹ̀kùn bẹ̀ fún torí pé everybody wà lágbàgbọ́ nínú àdúrà pé àdúrà ló lè ṣe òun ló dé kù yẹn ó kù ẹ ó ti kú Ọlọ́run ẹ kò sí ẹlòmíì nǹkan kékeré ló ṣe ó dẹ̀ jẹrà síbẹ̀ tó sì kàn tó fẹ́ ti di ẹ̀yọ́ kò sí kan tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ lùs at least gbogbo alámọ̀ pé wọ́n ń bẹ̀yàn ṣẹ̀wọ̀n ó tẹ̀ jẹ́ wọn gangan ọdún tó ti convict tí ó bá fún ní ẹ̀wọ̀n kátọ́wọ́ fún lọ́dún 3 ó wá ti lo ọdún 2 yálà fẹ́ release òkú ẹni bá ìjọba ló fẹ́ sí òkú ẹni tó bá release òkú ẹni tẹ́ bá lọ sí nílé gan pé ẹ lọ sí nílé wọ́n ń lo akọ bẹ́rì yẹn ọtí tó bá pé ọjọ́ ẹ̀wọ̀n tó lò tán yẹn tó máa tún gbàgbé dé yẹn ẹyọkan yẹn dé tí wọ́n bá sọ pé ẹ̀wọ̀n ẹ̀ pé yẹn ìjọ yẹn náà máa wá wọ́n dẹ̀ wá wọ́n yẹ kí ni wọ́n wá tú akọ bẹ̀ so pé má ṣòtò jọ sí ara ẹ̀ tó sì jẹ́jẹ́ torí pé wọ́n ní abẹ̀ṣẹ́kù bí òjò apẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ rẹ̀ yes abẹ̀ṣẹ́kù bí òjò apẹ́ ní ẹ̀wọ̀n bí ọ̀bọ so èèyàn láti ṣe jẹ́jẹ́ kó jẹ́ kó rí òun pé ìyẹn ní fi ń dùn so kó má di pé ó ní ẹjọ́ lọ́rùn ó ní wàhálà lọ́rùn ó dúpẹ́ pé mo ní experience yẹn yes mi ì regret ẹ̀ ó dúpẹ́ lóòótọ́ fà mí sẹ́yìn gan but èmi mọ̀ pé kò sí nǹkan tọ́lọ́run sì lè ṣe kò tí kùnà fa náà kò sí nǹkan tọ́lọ́run lè ṣe mo mọ̀ pé mo sì ní nǹkan ṣe fún ọmọ Nàìjíríà àní fẹ́ deliver mo ní iṣẹ́ mo ní story mo ní everything ó wà tí mo kọ́ bọ̀ èdè tí mo jẹ́wọ́ bẹ̀ ẹ̀kọ́ ọmọ Nàìjíríà bá mi pín nínú ẹ̀. ẹ ṣeun gan bàbá nígbà tí ẹ ń sọ àwọn ọ̀rọ̀ fún wọn ẹ sọ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn torí wọ́n mọ̀ pé gbajúmọ̀ ní kó tó dín pé ẹ lọ bíbẹ̀ yẹn wọ́n ní wọ́n wá ń bá yín ẹlòmíì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹlòmíì sọ nǹkan bàbá nínú àwọn nǹkan tí àwọn èèyàn sì sọ fún yín tó pé
ẹ lè fi kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan tí à ń ṣe tó yẹ pé bóyá ẹ ṣì rántí tó yẹ pé ó tiẹ̀ bà yín lẹ́rù nígbà tẹ́ gbọ́n pa ìwọ jáńjálà ìwọ ló wúrúwà jẹ́ ṣì rántí kan àbí méjì tí ẹ kò lè bá wa sọ. ṣé rí ẹ̀yin èèyàn wa nílé kó má dàbẹ́ ni pé tí olótú mi ṣe ní interest pé kí n mẹ́nu bà ìrírí mi sódà káwọn èèyàn náà tẹ̀ lè kọ́gbọ́n nínú ẹ̀ kí n pé ẹ̀kọ́ kan wò lèèyàn tẹ̀ kọ́ bọ̀ láti bẹ̀ ó wà ó pọ̀ bó tẹ̀ yẹ pé mo ní mo tọ́jú àwọn kan fún ìtàn ìgbésí ayé àwọn kan nìyẹn tí yẹ dá dúró bọ̀ gẹ́gẹ́ bí ìrírí tí wọ́n lè fi kọ́yàn lẹ́kọ̀ọ́ ní ibẹ̀ gangan tó èèyàn wa ẹ̀yà kọ́kọ́ bí ní question kan offense wo ló simple jù láti commit ọ̀rọ̀ wo ló kéré jù láti tètè dá tẹ̀mọ̀ tá bá béèrè lọ́wọ́ ẹlòmíì sí ó lè ní olè ó lè ní stealing ó lè ní robbery ó lè ní raping ó lè ní kiri kan ẹ jọ èèyàn wa murder tẹ̀ wọ́n yẹn òun ló simple jù láti commit whereby at the end of the day èèyàn kọ́ discover nǹkan pé ohun tó kò plan fún adẹ̀rí ẹ̀wọ̀n gbére ọ̀kan nìkan lọ pa. Provocation you must caution yourself lórí provocation níbi tó yẹ pé if you are provoked má bínú jù má wò pé má lù ẹ́ wá má ṣe ẹlẹ́ṣẹ̀ ayé má bàjẹ́ ní gangan at the end of the day tó bá ṣẹlẹ̀ abánidá kò ní báni débẹ̀ kò sí báyìí lè push yẹ tó ó ń lọ nìyẹn òfin máa gbé ẹ ìlú tó lófin la wà ẹ lè ní connection o ẹ lè yọ ẹ o àmọ́ ká tó jẹ ògùn ká tó pọ̀ ọ̀nà fún abẹ́jẹ́ o ká tó jẹ ògùn ká tó pọ̀ ọ̀nà fún abẹ́jẹ́ o so ẹ̀sìn yẹn lé ní fún àpẹẹrẹ mo rántí ọgbẹ́ ẹnìkan dé wá bá wa ọ̀rẹ́ làwọn méjèèjì ọkàn ń sọ̀rọ̀ lọ́wọ́ ni o wọ́n yẹn ń sọ̀rọ̀ lọ́wọ́ níta ni ìgbà tán ìwà ń ta ọ̀hún lọ́wọ́ padà wá rójọ́ fún wa o wọ́n bá dẹ̀ ra pure water wọ́n bá mu pure water wọ́n yẹ mu pure water lókà ìkíní mu pure water tiẹ̀ ìkejì mu pure water tiẹ̀ ìkejì tó mu pure water tiẹ̀ báyìí ó dẹ̀ mú pure water yẹn ó dẹ̀ já ó ti mú tán ó tún wá blow atẹ́gùn sí padà bóyá blow atẹ́gùn sí padà ó kàn pamọ́ létí ni pò tó pamọ́ létí báyìí bí ó dẹ̀ lulẹ̀ eré ní àwàdà ni wọ́n kú wọ́n bá bùsọ̀ làwọn pẹ́rẹ́ǹtì ẹni tó kú bá ní ó ti fẹ́ pa tipẹ́ ọ̀rẹ́ burúkú ló bá ṣe àwọn tí kò má ba rìn mọ́ gangan bó ti kúrò bẹ́ẹ̀ mo filẹ̀ ní àtìgbà yẹn ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ going to 15 years now ó yìí wà ń bẹ̀ nítorí pé wọ́n tiẹ̀ sì ń du bọ́ ṣe máa bá tọ́ọ̀nù ẹ̀ sí manslaughter tí wọ́n ti rì torí òkú tó bá pa tí òbí ẹni tí wọ́n pa tí wọ́n bá dúró tì pé ókè o wọ́n dúró tì o ò parí ó dàbí ọ̀rọ̀ kan tí pásítọ̀ kan ṣẹlẹ̀ níbẹ̀ tó tún sọ fún mi níbẹ̀ ó jẹ́ kí n mọ̀ pé èmi rí nǹkan kan tó fẹ́ rí mi lára so ó ṣe wá wò pé Mr. Thompson ẹgbẹ́ ṣe yẹn ẹ wo àwọn tó wà níbí báyìí 90% àwọn tó wà ní gbogbo ọgbà ẹ̀wọ̀n pé obìnrin ló gbé wọn débẹ̀. obìnrin. mo ní obìnrin ló gbé wọn débẹ̀ obìnrin ṣe gbé wọn débẹ̀ àní ọ̀ṣẹ́ pé ṣe mọ̀ pé gbogbo eré tà ń sá pátápátá a fẹ́ di ogún a fẹ́ dọgbọ̀n a fẹ́ ṣe gbá a fẹ́ ṣàwọ̀ nítorí obìnrin ni ó ní ẹlòmíì bóyá ó fẹ́ lọ náwó níwájú eléré ó dẹ̀ fẹ́ ṣáàyìn bẹ̀ ó fẹ́ gbọ́mọ ilẹ̀ lọ ó fẹ́ gbọ́mọ lọ sí club ibẹ̀ ló ti máa tọ́ bọ̀ kúbọ̀ yàbá ọmọ tó ti torí ẹ̀ fẹ́ parẹ́ pátápátá yẹn nígbà tó bá há tán kò ní bójú wẹ̀yìn àwọn tí ó wà ń ta tó ń rò bó ń fẹ́ ọ̀pẹ́sì yẹn tó ń rò bó ń fẹ́ jùlọ yẹn àwọn ọmọ máa ku ọmọbìnrin yẹn mọ́lẹ̀ a kò máa gúrò ẹ̀ ní yẹn ọ̀dẹ̀ tó ní wá ráyè tiẹ̀ kò ní wá síbẹ̀ yẹn mọ́ tó bá tún jáde náà wèrè tó ti lọ ṣẹ̀wọ̀n èmi lè lọ bẹ́ lẹ́wọ̀n tó bá jọ sọ̀rọ̀ lẹ́yìn tó bá dé tó bá ran jújù ó lè gbà ọtí bùn lábẹ́rẹ́ tẹ̀wọ̀n dé àwọn ọ̀rẹ́ kan sọ pé bàbá yà kọ́ lù ẹ́ pàǹjọ́ kan ṣé kò dẹ̀ ní bínú mọ́ sọ̀rọ̀ àbí kò ní ṣèṣì bínú sọ̀rọ̀ síyàwó ẹ̀ ni á sọ láti bẹ̀ lọ ó lose totally so oríṣiríṣi àwọn nǹkan mẹ́rin lórí rẹ pé nípa ipasẹ̀ owó wíwá gbogbo èèyàn kan ló ń wá owó lórí àti kọ́lé o
gbogbo èèyàn kan ló ń wáwó lórí láti rán ọmọ níléèwé o àwọn kò ṣayé kó gun mọ́tò kó sáré kiri kí ó bá kọ́ níbi kan ní bàbá o tó ní plan fún gbèsè ayé ẹ̀ ìjọ tó bá ti wá broke tó láì bó bá ti kú díẹ̀ káàtó ẹ gbàgbé ẹ̀ tó bá pè pé kó jẹ́ káwọn fa gbùrù kan ṣọ́ọ̀ ní mú wa ló máa béèrè wọn á ní láéláé ta ní ṣe bọ̀ láti tipẹ́tipẹ́ láì mọ̀ pé orí tiẹ̀ ní gbogbo ṣàǹgbá máa ti fọ́ akọ̀há ni agékàjẹgbẹ̀ yìí àwọn ìmọ̀ye ló kún ibẹ̀ yẹn of different ẹni tó lọ gbé gbọ̀ngàn tó lọ jalè àbí tó ṣe anything gbogbo ẹ̀ náà mo ló fẹ́ kó yẹn lọ ó fẹ́ ṣàyé náà ni. bẹ́ẹ̀ni òwe jẹ́ nìyẹn. bàbá ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ṣùgbọ́n ìbéèrè méjì ni máa béèrè tá a máa fi parí àwọn nǹkan tí à ń ṣe. bàbá ìbéèrè àkọ́kọ́ ń bẹ ni pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà àtàwọn onífújì wọ́n ní ìbáṣepọ̀ tó dánmọ́rán. a ti rí àwọn onítíátà tí wọ́n bá ń ṣiṣẹ́ wọn wọ́n á kọrin bẹ̀ wọ́n á kọ fújì bọ́ọ̀ kọ fújì wọ́n á kọ orin mùsùlùmí àbí kẹ́ẹ̀tì kìrìsìtẹ́nì àbí kẹ́ẹ̀tì àwọn oníṣẹ̀ṣe wọ́n á kọrin bẹ̀. a dẹ̀ ti rí àwọn onítíátà bíi King Dr. Saheed Òṣùpá bíi Alhaji Wasiu Alabi Pasuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí lọ dé orí K1 Káfàtà olórí oko a ti rí gbogbo wọn pé àwọn náà ti fìgbà kan títí di wákàtí wọ́n yìí fi ń ṣe tíátà. bàbá òun ló jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ pé ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin tíátà láti máa gbọ́ orin fújì láti máa gbọ́. àbá ṣe tẹ̀lé mi kí ni máa ṣe méjì mi fi ní nífẹ̀ẹ́ sí orin fújì wọ́n tún fèdè mi kọ́ ọ̀ṣẹ́rẹ́ mi mo sọ̀rọ̀ kan tí a bá wò ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo tún gbólóhùn kan mo mọ̀ nípa music mo ṣe music mo ti ya àìmọye músíkà fún àwọn òṣèré rí pẹ́pẹ́ àwọn òṣèré lórí ní hip hop everything so mo níṣẹ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ní tébù mi lórí hip hop kan tí mo fẹ́ ṣe fún èèyàn kan kí máì tí ì dárúkọ ẹ̀ wọ́n tó bá jáde ayé àgbúrò à ń kó pọ̀ lọ́wọ́ báyìí èmi dẹ̀ ló gbéṣẹ́ yẹn wá fún. ṣé rí wọ́n ti ní pé ó dandan èdè mi lọ́ fi kọ́ gbogbo ẹ̀dá tó bá ti mọ orin kan tó mọ lùlù sí tó bá ti bá etí mu mà lọ́rẹ́ mi ò bá kọ orin tí mi gbọ́ èdè ẹ̀ tó bá kọ orin tí mi gbọ́ èdè ẹ̀ tó bá ti ẹwùgbà táwọn àwílò lòkùnbà tí ó wọ̀lú gbà kan ní Nàìjíríà tó ti gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ṣe táàjò ṣé àjò ni bẹ́ẹ̀ni àjò ní gbogbo wa bẹ́ẹ̀ni ta ló gbọ́ nǹkan tó ń sọ ìbáwọn tó wọ̀ mẹ́ àwọn tó mọ̀ lọ́n sọ ìtumọ̀ fún wa bọ́lú kálukú máa tàdé rége báyìí náà ní táwọn bẹ̀rẹ̀ sí ní jó bọ́rọ̀ orin ṣe rí nìyẹn bó bá fi ẹni èdè kọrin tó bá ti bá etí mi lọ́dọ̀ tọ̀dọ̀ mi olórin ni ẹ̀ o so màá accept yẹn ni so pé nǹkan tí mo lè sọ ní àárín yẹn nìyẹn ó di dandan kí n fẹ́ràn orin fújì o bí ṣe fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ó di dandan kí n fẹ́ràn orin fújì torí pé èdè mi gọ́gọ́ tiẹ̀ tó wá nìyẹn gbogbo orin tó bá ti jẹ́ èdè mi gan ẹ̀ pé ìyẹn máa tún yé mi bẹ́ẹ̀ni so ìyẹn máa tún yé mi gan so gbogbo pátá ni mo fẹ́ràn. ẹ ṣeun gan. bá ti ń kọrin tó mú ọpọlọ dání. ẹ ṣeun eléré ni níwájú. ẹ ṣeun gan. ẹ ṣeun gan. bàbá gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ mo ní ìbéèrè mi ti tán. bàbá ṣùgbọ́n tẹ bá rí wa tí a bá jáde lọ gbogbo bí a ṣe ń jáde lọ nípa àwọn àtẹ̀jíṣẹ́ tí à ń ní látọ̀dọ̀ àwọn olólùfẹ́ yín náà ló máa ń jẹ́ káwa náà tẹ̀síwájú gbà ẹ jọ̀ọ́ ẹ bá wá ní báyìí báyìí tẹ bá ti rí wọn nǹkan báyìí ní kẹ́ béèrè nǹkan báyìí ní kẹ́ béèrè nǹkan bẹ́ẹ̀ a fẹ́ gbọ̀n nípa wọn òun ló gbé àwa dé ọ̀dọ̀ yín lọ́jọ́ títò ni. bàbá nígbà tí a dẹ̀ ti dé ọ̀dọ̀ yín ẹ ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n kó má tún dín pé màá tún wá padà wá màá tún wá máa béèrè ìbéèrè náà ló fẹ́ jẹ́ kí n fi àsìkò yìí béèrè. bàbá nígbà lórí ọ̀rọ̀ ojú yìí ni mo fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀. nígbà tí ẹ lọ sí ilé ìwòsàn bàbá èèlò gangan lọ ni wọ́n máa parí nǹkan tí ẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ojú yìí. ìdí tó jẹ́ kí n béèrè ni pé kò ń ṣe pé bóyá ẹ̀ ń tọrọ kò ń ṣe pé bóyá ẹ̀ gbégbá bára ní pé dandan kọ́ ṣe ṣùgbọ́n a máa rí àwọn èèyàn kan tó yẹ bí àwọn olólùfẹ́ yín tí wọ́n gbádùn iṣẹ́ tí ẹ̀ ń ṣe ẹlòmíì ní lọ́wọ́ tó yẹ pé wọ́n fẹ́ fi ràn yín lọ́wọ́ ẹlòmíì tí ẹ lè sọ pé wẹ́ ó yá ẹni kọ́ máa lọ sí hospital tó bá ti débẹ̀ kó dárúkọ mi wọ́n á pè mí wọ́n á ṣe báyìí mo ti ṣètò nǹkan tó jẹ́ kí n fẹ́ràn àwa tá wà nílùú yìí nìyẹn àti àwọn tó wà ní òkè òkun torí a mọ bí a ṣe ń ranra wa lọ́wọ́ òun ló fẹ́ jẹ́ kí n bèèrè pé bàbá ǹjẹ́ èèlò lọ́nà máa ṣe ojú yìí. ẹ ṣe ọlọ́run wa pẹ̀lú yín. àmì àṣẹ ọlọ́run. ẹ ṣe gan ẹ̀rí ibi tí ẹ bá mi yà sí yẹn. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ràn mi náà ni mo mọ̀ pé wíwá tẹ wá mo mọ̀ pé ìpàṣẹ àwọn kan náà ni ẹ máa fi dé ibi báyìí. bẹ́ẹ̀ni. wọ́n pẹ̀yẹ invite mi náà tèmi náà gbọ́ mo ti sẹ́ǹsì ẹ̀ pé tó nípa lọ síwájú ìgbésí ayé mi òun ni wọ́n fẹ́ bá mi sọ.
good mo ti ń gbégbèsè náà lọ́tùn lósì o ó ti ní sìn torí pé nígbà tí wàhálà yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ó rẹ ojú bíbà mo ṣe operation ojú bíbà ojú left side so yẹn ní cataract so at the end of the day mo kàn rí pé tí mi bá yanjú ọ̀rọ̀ eléyìí á tún máa padà máa affect eléyìí náà ni ó ti ń sìn but ẹni ẹ̀sọ̀rọ̀ kan sì ó funny ẹni kì í ṣe pé mò ń tọrọ o lè sí jẹ ní àárín yẹn bọ̀ mi ní sí jẹ tán ṣẹ́rí ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ló máa ṣe kárakára lọ bá alábẹ torí for the fact that pé mo mọ̀ pé kíní òun wù mí láti ṣe mo dẹ̀ fẹ́ ṣe tí mo dẹ̀ ń wá ìrànlọ́wọ́ lọ́tún lósì mo ti tọrọ nìyẹn mo ti bẹ̀bẹ̀ fún nìyẹn so definitely mo ti bẹ̀bẹ̀ fún nìyẹn pé tí bá ní ìrànlọ́wọ́ from any angle máa ṣe torí pé gbogbo àwọn gbìyànjú láti raise fund tí mò ń wá lórí kíní mi ò tí ì rí 7.5 ni mò ń wá a dẹ̀ mọ̀ pé 7.5 yẹn dẹ̀ rí péré ni lọ́dọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ ni kò ju kọ́sẹ́nì kan ṣó lè sọ pé jẹ́ kí n wò jẹ́ kí n ṣe torí mo sọ lẹ́ẹ̀kan mo ní mo yìí ní tí mo fẹ́ deliver tó pọ̀ gan bẹ́ẹ̀ ni kí ara má gbé sínú mi dá wọ́n á rí i pé àwọn èèyàn ló jẹ́ bàbá lọ kó àwọn fáìlì mi lẹ́yìn tọ́mọ ní àwọn fáìlì tí bàbá yín kó lẹ́yìn kọ́ ṣá lè rí nínú wọn so ògbórùn kan bẹ́ẹ̀ yẹn pé tó tẹ́ bá ní mo bẹ̀bẹ̀ mo bẹ̀bẹ̀ ó náà bí ṣé wíyá kì í ṣe ti gbéraga kí wọ́n sọ pé mi ò bẹ̀bẹ̀ mi ì kẹ́ ìnáwó ti fẹ́ lọ kó jáde nínú kọ́bọ̀ ti fẹ́ lọ fi ṣe àbí ní báǹkì ti fẹ́ fi sọ pé fẹ́ fi ṣe tó dẹ̀ wùn mí ṣe mo bẹ̀ ó mo bẹ̀bẹ̀ ó so nípàdé eléyìí tabalẹ̀ tó bá lè ṣe ìrànlọ́wọ́ yẹn fún mi láti fi support àwọn kọ̀ọ̀kan náà tán tí ń bá mi dá sí ẹkún mo dárúkọ artist kan lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni ìmọ̀ pé program yàtọ̀ síra wọn gbóríyìn fún dọ̀la wọ́n lè afford ó ń dúró ọ̀kìnrin yẹn ń wá ní nítere ìjìtere kò tí ráyè jọ tó bá lẹ́yìn tó ṣe tán láti ràn mí lọ́wọ́ kí ló dé ẹ ṣeun gan kí ló dé ẹ ṣeun gan mo gbórí dúró gbórí dúró. bàbá tẹ bá tún wá ní opportunity ní pé bóyá okay ẹ má jẹ́ ká dúró ń lù yìí ẹ wá lọ sí ìlú báyìí ẹ wá lọ ṣe nǹkan yìí bàbá ṣé ẹ rẹ́dì kó má kọ̀ dàbí pé bóyá a kàn ń sọ nǹkan yìí láàrin ara wa kó má dín pé èèyàn máa wá jáde wá pé Mr. Thompson mi ì fẹ́ ká ṣe nǹkan yìí nílùú yìí torí a ní àwọn èèyàn bẹ́ẹ̀ mo mọ̀ nǹkan tí péjì wa mo mọ̀ bí àwọn olólùfẹ́ yín bí wọ́n ṣe ń tiraka tó fẹ́ ṣe ìrànlọ́wọ́. yẹrí àbíta bá ń tanra wa ní kọ́ńtírì tó tọ̀ wọn ní kí lè fẹ́ lọ ṣe lókòkun àwọn alágbára wọn kóra wọn lọ wọn lọ ṣe lókòkun ibẹ̀ náà ni wọ́n á ṣubú sí ibẹ̀ náà ni wọ́n á kú sí gbogbo ajé kí at the end of the day ìyẹn kí ló bá bọ̀ bẹ̀ àìmọye alágbára tó ti lọ tó kú sọ̀hún but agree ṣeré mo sọ lẹ́ẹ̀kan pé bí nǹkan bá ṣe lọ la ṣe máa tọ́ o bẹ́ẹ̀ni tí n bá ní tó bá ní ó yá mo ní international passport tó tẹ bá ní tí wọ́n bá ní ó yá pé òun ni kí ni lè ṣe bí mi fẹ́ lọ sọ́jà ara mi fẹ́ padà ní tó bá sọ pé bẹ́ẹ̀ ni express yẹn wà bọ́ mo mọ̀ pé ní Nàìjíríà ń bì ètè mi ń sọ yìí mo ti rìn dé oríta kan mo ti ṣiṣẹ́ lé lórí tí mo mọ̀ pé perfectly ṣe fún mi perfectly èmi lè mà perfectly lágbọ́dọ̀ wọ́n ti ṣe táwọn kan lè mí rí bẹ́ẹ̀ni tó jẹ́ wọ́n dàbí tèmi yìí tí mi dẹ̀ padà pàdé wọn tí mo ní bó ló ṣe rìn so ìyẹn mi sọ wọn pé irú nǹkan bẹ́ẹ̀ kò pé wọn bá ní ó yá ó ti yá bọ́ tó bá sọ wọn pé Nàìjíríà yìí ó dàbò lónìí ó fẹ́ lọ yẹn ó ti yábí sí ìlànà àṣẹ mi báyìí wọ́n ṣe Nàìjíríà gan ti good ju gbogbo yẹn lọ yes wọ́n good kàn fẹ́ máa mọ iye àwọn èèyàn wa ń bí báyìí ni ìlú àwọn ọmọ wa ṣe àwọn nurses and doctors wa ṣe ń jápa so wọ́n jẹ́ nìyẹn but all I just believe is ti bá rí ìrànlọ́wọ́ èmi àtẹnutẹ̀yàn àjọ sọ èyí tó bá fẹ́ ṣe nínú ẹ̀ ṣe tó bá sọ pé tí bá ní kẹlẹ́ òkè kún tẹ́ bá ti lè lọ òkè kún ẹ máa lọ léyìn mi ní fà padà ní màá fà padà ní pé ẹ máa bọ̀ ẹ jẹ́ ká lọ kọ́ tí máa padà sọ nìyẹn so bóyá jẹ́ nìyẹn. ẹ ṣeun gan-an ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu Mr. Thompson wọ́n ti ṣàlàyé bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn ẹ jọ̀ọ́ a fi àsìkò yìí bẹ̀ gbogbo àwọn blogger tó kù ní pé tí a bá ṣe gbéṣẹ́ yìí jáde nìkan ṣe bá wa gbà kọjọ kọ́ má yọ nínú ẹ̀ kọ́ má fi kún kọ́ má fi dá wàhálà lẹ̀ ẹ ṣeun gan sà àdúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ṣe gan. iléeṣẹ́ yẹn máa gbèrú sí i lábẹ́ Ọlọ́run ẹ̀ ní dààmú.